ilẹ̀ wa Yorùbá nation ó dára ó lẹ́wà ilẹ̀ òmìnira kò síbikíbi tí a lè wà lórílẹ̀ ayé tí a lè gbàgbé Yorùbá nation jọ̀wọ́ o Olúwa mú wa dé ibẹ̀ tọmọtọmọ tọkọtọkọ tayátayá wa kí gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni àwa yóò dé Yorùbá nation jọ̀wọ́ o Olúwa ràn wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira kò sọ́gbọ̀n kọ́gbọ̀n tí Nàìjíríà fi lè tàn wá jẹ àwa yóò dé Yorùbá nation ilẹ̀ wa Yorùbá nation ó dára ó lẹ́wà ilẹ̀ òmìnira kò síbikíbi tí a lè wà lórílẹ̀ ayé tí a lè gbàgbé Yorùbá nation jọ̀wọ́ o Olúwa mú wa dé ibẹ̀ tọmọtọmọ tọkọtọkọ tayátayá wa kí gbogbo ayé lè mọ̀ wípé ilẹ̀ tiwa ni àwa yóò dé Yorùbá nation jọ̀wọ́ o Olúwa ràn wá ní ọwọ́ láti gba ara wa nínú ìnira kò sọ́gbọ̀n kọ́gbọ̀n tí Nàìjíríà fi lè tàn wá jẹ àwa yóò dé Yorùbá nation. Yorùbá ilẹ̀ òmìnira èmi kò jẹ́ gbàgbé rẹ̀ èmi yóò máa sọ nípa ògo rẹ̀ mo fojú sọ́nà sí ilẹ̀ mi oh my land Yorùbá nation I will always cherish you I will always fight for your glory I look forward to you, my land. Yorùbá nation now. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ òmìnira, èmi kò jẹ́ ìgbàgbé rẹ̀. Èmi yóò máa sọ nípa ògo rẹ̀, mo fojú sọ́nà sí ilẹ̀ mi. Oh my land, Yorùbá nation. I will always cherish you. I will always fight for your glory. I look forward to you, my land. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ Yorùbá àwa ni ògo adúláwọ̀. Go.
ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin mùtúmùwà káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé níbikíbi tí ẹ bá ti ń wò mí ní àṣálẹ́ mo kí yín káàbọ̀ sí orí ètò ti alẹ́ yìí níbi tí a ó sì máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó doríkodò nínú ayé orílẹ̀-èdè Nàìjíríà. If you can see me properly, I hope you can see me. Can you see me? What can you say about this? Ní àṣálẹ́ yìí a máa ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tó doríkodò nínú ayé orílẹ̀-èdè Nàìjíríà èyí tí àwa ní àwa ò fẹ́ ṣe mọ́. Yeah, because your camera turn upside down. Yes, I know the camera is upside down. Nítorí pé nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lálẹ́ yìí ilẹ̀ Nàìjíríà tó doríkodò ni nǹkan tí camera ṣe wà upside down ni. And the best thing to do is to fix it once and for all, because if you don't fix it, we're not going anywhere. We're not going anywhere. Yes, I know it's upside down. I want you to know it's upside down. I want you to know that Nigeria is upside down. No matter what anybody says to you, if they said it's not like that, if the camera is upside down, àwọn kan wo ló máa ń wà upside down? BAT. Yes. Okay. The camera is upside down for a reason, so that we can know that Nigeria is upside down. And you need to appreciate that Nigeria is upside down. And the best thing to do is to fix it so that we can't afford that. We can't do that. And that's not going to happen to us. Ní alẹ́ yìí mo ní àwọn bàbá mi kan àgbàlagbà òye ni wọ́n. Don't annoy anybody on Ayodele. Don't annoy anybody tonight, because if you annoy them, they might bring the program down. But don't worry, nobody's gonna bring it down by the grace of God, because Ọlọ́run ni abádúró. Bóyá kí n dẹ̀ kọ́ni náà ni ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ṣe o ká kọ́ fi t'Olúwa síwájú. Èdùmàrè bàbá o, Èdùmàrè bàbá o, ṣalátìlẹ́yìn wa. Èdùmàrè bàbá o, Èdùmàrè bàbá o. Okay, now let's go for it. Ẹ kálẹ́ o, ẹ̀yin èèyàn wa. This is how it's supposed to be. When it's the way it was before, then things are not right. And we're sick and tired of living in denial that things are not right. We need to wake up and see it, that things are not right, and do something about it so that things can become right for every one of us. I think I must have mistakenly closed one of my thing. 1 second, guys. I must have mistakenly closed something, which is not, it doesn't make sense. But in the meantime, I'll fix that along the line. Let's go for it. Lálẹ́ yìí mo ní àwọn ọ̀jọ̀gbọ́n kan ní ìkàlẹ̀ pẹ̀lú mi. Wọ́n máa fún wọn láyè púpọ̀ láti sọ̀rọ̀ nítorí pé ọ̀rọ̀ ń gbénú wọn. Ọlọ́run ti kó sí wọn nínú. Ó wá fẹ́ máa gbénú wọn fọ̀hún. Ẹ ṣáà mú orin kan náà sọ ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọ̀hún. Ọ̀rọ̀ tó ń gbénú ọmọ ènìyàn tó ń fọ̀hún yẹn ó ti kó sí bàbá yìí nínú. And he wants to pour so many things out. Meanwhile, I will warn you that most of his expression tonight, altercation tonight, is his personal expression, is what he has researched himself. I haven't researched it. Yes, I will ask some few questions, but I will not debar him from pouring out his mind, because that way we can get to reason together. We can get to start thinking deeply, even if you're not thinking deeply before. You can start thinking deeply. We can now say, is this right? Is this wrong? Could it be truth? Could that be truth? Okay, I noticed that. I didn't think about that. So this is what happened. I see. That is why it's like that. So many answers can be deducted from what this uncle is going to tell us tonight. On this note, I want to welcome this gentleman. He's a great man of honor. He's a great man in his own eternity. He knows in his own respect, and he knows his business. And he just doesn't know it alone. He's part of it. He has actually been part of what happened. While I will be enjoying my very cold cup of decaffeinated coffee,
I want to usher my guest in. Babawa Ekudede Asikwe Ekalesa. I just like the way you look, sir. I love you. I love you. I love you, sir. I love your braveness. I love your wisdom. And I love that you're fighting for Yoruba nation. You're fighting for your tribe. You know what? When you budget like Bara Olorun. Gbogbo nǹkan tí Ọlọ́run ní òun máa ṣe fún wa ní dáadáa, ó máa tẹ gbogbo wa lọ́wọ́. Gbogbo bẹ́ẹ̀ ṣe lákàkà pé kí ilẹ̀ wa kí ó lè di ilẹ̀ olómìnira, kí nǹkan má doríkodò bí ó ṣe rí tẹ́tẹ́lẹ̀. Right? Ó dá mi lójú pé Ọlọ́run á ṣe fún wa, nǹkan ò ní doríkodò nínú ayé tiwa o. Gbogbo nǹkan tó lè doríkodò nínú ayé Nàìjíríà, àwọn máa kúrò bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí kò bá mọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá ṣe àlàyé ẹni tí ẹ jẹ́ fún wa, sir. Wọ́n tán bá wò mí bẹ́ẹ̀ wọ́n á ti rí orúkọ mi. My name is Malaika, and you can see me the way I'm dressed. Àti ní pé ajagunjagun lèmi. Ilẹ̀ ti jagun dáadáa ní oríṣiríṣi orílẹ̀-èdè. Tá bá pe Liberia ni mo débẹ̀. Tá bá pe Sierra Leone mo débẹ̀. Tá bá pe Sudan mo débẹ̀. Rwanda mo débẹ̀. Somalia mo débẹ̀. Kódà nígbà táwọn Cameroon fẹ́ wá gba ipò ilẹ̀ wa tán pè ní Bakassi, I was there. So ajagunmólú lèmi. So Ọlọ́run ọba ni mo bẹ̀rù. Mo ń bọ̀wọ̀ fọ́mọ ènìyàn, ṣùgbọ́n mo bẹ̀rù Ọlọ́run ọba. Ṣùgbọ́n mi ò bẹ̀rù ọmọ ènìyàn. Ẹ mo bẹ̀rù Ọlọ́run ọba. So bó ṣe rí gan nìyẹn lóòótọ́. Ẹ ṣé bàbá, mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bí ẹ ṣe bá mi yànnà náà yẹn. Ọlọ́run á jẹ́ kí ilé ayé yín kó túbọ̀ máa tẹ̀síwájú. Ẹ ní dèrò ẹ̀yìn láéláé. Ẹ jọ̀ọ́, àwọn nǹkan wo ni a fẹ́ gbé yẹ̀wò lálẹ́ yìí, nítorí pé ẹ ti bá mi sọ àwọn ọ̀rọ̀ kan, ṣùgbọ́n mi fẹ́ jẹ́ kí n fi ọ̀rọ̀ sí yín lẹ́nu. Mi fẹ́ tí ọ̀rọ̀ sí yín lẹ́nu. I want you to start, and anything you need, you will give me some few minutes. I will look for it. I will find it out, and then we'll take it from there. Oh yeah, over to you, sir. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe introduction lẹ́ẹ̀kan pé Yorùbá nation, and àdúrà wa ní ká débẹ̀ àdèmà débẹ̀. Mo rò pé ó ti tó gẹ́ wọ́n ti fi Yorùbá, wọ́n ti fi wá ṣẹrú tó. Àná àwọn tó dẹ̀ ń fi wá ṣẹrú yìí náà, àwọn Yorùbá ẹgbẹ́ wa náà ni. Cause àwọn kan wà tó jẹ́ pé akúmọ̀kù ni wọ́n, àmọ̀nà ọ̀run má lọ. So èyí tó dùn mí jù ń bẹ olóòtú ni pé àwọn ọ̀dọ́ tí a mọ̀ sí youth, èyí tó ń ṣe inú ọ̀rọ̀ yìí ló pọ̀ jù. Mo wà lórí program kan, mo béèrè lọ́wọ́ àwọn èèyàn. Mo ní kí ni ẹ̀ṣẹ̀ olóyè Sunday Igboho? Mo ní kí lẹ̀ṣẹ̀ tarákùnrin ìṣẹ̀ tí bàbá ìṣẹ̀ tó di pé wá ń lépa ẹ̀mí ẹ̀. Lórí program yìí mo ṣẹ́ ìpè fún gbogbo South West Governor títí dé ìlú mi tí mo ti wá. Tẹ́ bá ń gbọ́ Yorùbá ẹnu mi, ẹ máa gbọ́ accent ńbẹ̀. Ẹ ti mọ̀ pé ọmọ Oǹdó ni mí. Gbogbo ogun tí mo sọ fún yín pé mo ti jà, mi ò bẹ̀rù ìbọn, so mi wà lè bẹ̀rù ọmọ ènìyàn mọ́ ń sìn. Ìbọn ti bá everywhere lára mi, mo dẹ̀ survive. So àwọn ọ̀dọ́, mo máa ń gbà wọ́n níyànjú ní 1992 nígbà tí mo join iṣẹ́ ológun. I was just 24 years old. Nígbà tí mo máa ṣetán ní Depot Nigerian Army, 6 to 9 months later, ẹni tó wá ṣe passing out parade fún wa gbà yẹn, that's then he was a colonel, Abdulsalam Abubakar, tó padà di head of state after on the death of Abacha, something like that. Ó sọ pé ní kan gbà yẹn ní pé you guys are the leader of tomorrow. Go out there and exploit. Olóòtú, àwa youth ọjọ́ kìíní àná àti dàgbà báyìí. Kódà àrí kánsẹ́lọ̀ rí dìmú. Àwọn tán sọ fún wa ọjọ́ kìíní àná náà pé àwa ni leader, àwọn ṣì ni leader lénìí.
tẹ́ bá jẹ́ ká wò ó níbi tí orílẹ̀-èdè Nàìjíríà ń lọ, kò sí babaláwo ọ̀hún, kò sí onífá ọ̀hún, kò dẹ̀ lè sí pásítọ̀ ọ̀hún, kò dẹ̀ lè sí àfáà ọ̀hún tó máa sọ pé Yorùbá ò ní lọ. Ẹ̀dá tó bá ní kí Yorùbá má lọ lójú òun á lọ lẹ́yìn ẹ̀, because n tí ojú Yorùbá ń rí ní ọwọ́ tá a wà yìí, they kill our parents. Ìjẹta àbí ìjẹrin náà mú Mr. Owólabí, wọ́n ṣẹ̀mí ẹ̀ légbodò. Mo ń gbọ́ rúmọ̀ kan, wọ́n náà wọ́n tó lọ pààyàn ní Ọ̀wọ̀, wọn náà ti mú dúsà propaganda. Wọ́n mọ gbogbo wọn tó ń ṣe kínní yìí. Ìtò dùn mí jù olóòtú ètò ni pé àwọn arábì ti wọ South West tán pátápátá. Wọ́n ti wọlé, ohun ìjà ti wà ní South West, bẹ̀rẹ̀ láti Ondo State, Ogun State, Kwara State, Ọ̀yọ́ State, Lagos State. Níbi tí àwọn tá a jẹ́ Yorùbá ti ń sá tẹ̀lé àwọn olórí burúkú yìí láti sọ pé a fẹ́ dìbò ìbò orí burúkú. Àwọn arábì wọ́n ti kó gbogbo irinṣẹ́ wọlé, ti kó gbogbo ìjà olóró wọlé. Tí bá ṣe máa ṣe náà lélẹ̀. Bàbá tí àwọn èèyàn dìgbọ́n lè ní tán náà fẹ́ vóòtì fún yìí, ṣèbí tẹ́rú bá manú rò, wọ́n á think deep pé ní Lekki toll gate, mo sọ with confidence, nígbà táwọn youth tán wà níbẹ̀ tán ń ṣe demonstration, peaceful demonstration ló ń ṣe níbẹ̀. Bàbá burúkú yìí tó pera ẹ̀ ní Àgbẹ̀yìn, kọ Àgbẹ̀yìn lè ní pé kò ń ṣaṣíwájú, kò lẹ́nìbọ̀dì tó ń lead. This same man ló rán Sanwó-Olú àbí Sanwó-Èpè níbi tí mo ti ń serve Lagos Garrison Command n'Ìkòyí, ibẹ̀ náà ti wá kàn sójà. Wọn ò dẹ̀ sọ fún àwọn sójà kan shoot to wound, wọn ò dẹ̀ sọ pé kán lo black ammo, it was a live bullet, wọn ní kàn pa anybody. Order tí a ṣe tí Tinubu give fún Sanwó-Olú nìyẹn, nígbà tó rí pé kí nìyẹn fẹ́ di wàhálà, ó já dànù lọ sí France. Arábì náà tó wá dìde lè ní tọ́nà fẹ́ vote fún. Ẹ wo tó gbé bàbá wa Sunday Igboho jáde, Dr. Aborode, wọ́n wá láti Germany láti wá dá iṣẹ́ sílẹ̀ ní ilẹ̀ bàbẹ́. Wọ́n gbé wọn kó gba àwọn èèyàn tó ń sanwó fún wọn, táwọn èèyàn ń bọ́ ìyàwó bọ́mọ. Àwọn olórí burúkú terrorist Fúlàní yìí, wọ́n mú wọn ṣẹ̀mí ẹ̀ légbodò lójú yẹ, wọ́n padà. Olóòtú ètò mi ò ní mọ̀ tẹ́ǹtẹ́ jólóòtú mi mọ̀ bóyá ẹ ti gbọ́ pọ́n ti arrest wọn kankan bá títí dìbí tá a bá dé. Láíláí sà. Olórí burúkú Dàpọ̀ Abíọ́dún, mo ń gbọ́ tó ń sọ pé the situation is under control. Wọ́n mú ọmọkùnrin, wọ́n dẹ̀ pa á. Mọ́ni tí ò gbowó lọ́wọ́ àwọn olóyún tó ń pè ní ọkọ olóyún, wọ́n mú wọn ṣẹ̀mí ẹ̀ légbodò. They kill people. Nítorí pé gbogbo àwọn South West governor kò sí kankan tí mo yọ kúrò. Èèyàn kan tí mo mọ̀ pé ó dúró lérí ẹsẹ̀ ìgbà yẹn tán dẹ̀ gbá tiẹ̀, wọ́n ní Òṣùkòmọ́lẹ̀, Fáyọ̀ṣe. Òun pẹ̀lú Mímíkò nígbà yẹn. Mímíkò ní kò sí ilẹ̀ fáwọn olórí burúkú yìí. Ṣùgbọ́n nígbà tí Akérédolú débẹ̀, ó fún wọn gbogbo reserve forest Oǹdó náà ti gbà tán, bí a ti ń kó igi gẹdú. Gbogbo Èkìtì ní Fáyọ̀ṣe ti fún wọn, gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá. A lè dúró ká kọ̀ntínú báyìí. Mo dẹ̀ sọ fún àwọn èèyàn, mo ní ẹ má fi gbogbo ara sùn. Olóòtú tẹ́ bá rí àwọn tán
kó bọ́lẹ̀ nínú tírélà ẹ lè rí nǹkan kan lọ́wọ́ wọn n tó fẹ́ wá lò ó ti wọlé already àwọn tó fẹ́ wá lò wọn náà kó wọlé yẹn ṣùgbọ́n àwa ń jó pati kiri à ń ṣe birthday wọ́n dẹ̀ ń kó ìjà wọlé àwọn arábì máa wá bí olè lóru ni kò sí gbogbo gọ́vnà south west wọn ò fẹ́ kí Yorùbá lọ ṣùgbọ́n àsìkò ti tó èèyàn kan béèrè lọ́wọ́ mi olóòtú ní kí ni way forward mo láwọn ọ̀dọ́ ní way forward níjọ́ tán bá ti jáwọ́ lórí láti máa gba 4,000 lọ́wọ́ wọn àwọn atókù atómọ̀ràn ló máa lọ yìí we are getting there but olóòtú ẹjẹ́ wá sọ kí ní kan fún kì í ṣe bá ní débẹ̀ o ṣùgbọ́n tán bá ń bá lọ bọ́n ṣe ń bá lọ yìí tán kọ̀bẹ ara kílẹ̀ tó pòṣìkà oríire á ti bàjẹ́ ṣe rí pé látìgbà tí Russia ti ń fight Ukraine wọn ò tí gba Ukraine mọ́ wọn lọ́wọ́ kò sí Fúlàní kan tá a bí nínú obìnrin tó lè gba ilẹ̀ wa ṣùgbọ́n kátàmì tá a bá fẹ́ máa fight back ọ̀pọ̀lọpọ̀ á ti kú dànù àǹtí wá fẹ́ gbọ́ Èkó gangan ló ń target Èkó Ìbàdàn wọ́n ti kó kíní ti wọnú Èkó gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ tí Haúsá àbí Fúlàní bá jẹ́ gateman yìí ẹ tètè lé wọn tí Haúsá bá jẹ́ gateman yìí tí Fúlàní bá jẹ́ gateman yìí ẹ tètè lé wọn. gbogbo ọmọ Yorùbá kárọ̀ yìí rè tẹ́ bá ń sùn ẹ má fi gbogbo ojú sùn o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Lẹ́kì phase 1 phase 2 Màgódò tẹ́ wà ní Victoria Garden City àbí Victoria Garden City gbogbo yín ẹ má fi gbogbo ara sùn wọ́n ti wọlé sí yín lára tán even though wọn gateman tẹ́ gbà wọ́n sọ pé wọ́n kì í wọlé ní main gate yẹn ọ̀sá tó bá wà nínú wọn ẹ tètè lọ yọ̀dà bìkọ́ àtọ́ mọ́ wá gbàbọ̀dé wá fún yín ni so olóòtú rọ́pọ̀ mo ti gbogbo military career mi kí n tó débi tí mo wà lẹ́yìn ilẹ̀ Haúsá mo ti sáfẹ́ from Kaduna Jagi Kachiya Jama'a Saminaka Gudugudu Gidan Waya Jos Langtan Barkin Ladi Nasarawa Keffi gbogbo ibi tí mo ti sáfẹ́ mo mọ àwọn arábí mo bá wọn jẹ mo bá wọn mu tí wàhálà bá dé tán ìwọ tán kọ́ sí wọn náà máa padà so kí Yorùbá dìde èèyàn kan bí mi ó ní báwo la ṣe fẹ́ ṣe mo ní ṣèbí èèyàn kan ló lòun fẹ́ kó 50 million sínú sójà tí 50 million youth bá dìde ní gbogbo South West wọ́n jókòó sórí títì just for 48 hours ìlú ìdí tán mo dẹ̀ dúró mo dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ láwọn ibò wọn ti rẹ́dì olóòtú tẹ bá wò pé kí ló dé tó bá ti jẹ́ ẹni tó fẹ́ gbalẹ̀ Yorùbá lẹ̀ ọmọ mú nígbà tí Sunday Igboho dìde ẹ wo èrò ẹ wo crowd tó bá Sunday Igboho wọ Èkìtì ṣebí Lagos rally di ọ̀túnla àbí ọ̀la wọ́n ṣì wọnú ilé baba Sunday Igboho ọmọ Yorùbá náà ló lead wọn lọ́bẹ̀ wọ́n dàn sọ fún wọn pé ológbò tó wà lẹ́yìn Sunday Igboho ni ó yẹ ẹgbẹ́ wọ́n lòun ni wọ́n ní kàn gbé ọmọ Yorùbá sọ pé ṣèbí jagunjagun ló pa ìkílódé tó sá múlẹ̀ gọ̀ múlẹ̀ fi mú ara màjà màsálà mọ akíkanjú lógun akíkanjú tó bá mọ ìjà tí ó bá mọ sá irú wọn máa ń gbógun lọ. bẹ́ẹ̀ni o. ṣèbí ẹgbẹ́ wọn ló gbà kọjá ó mọ̀ gbà tó ń bọ̀ ó rí wọn ṣùgbọ́n ẹ wo odindi platoon of soldiers kan lọ sínú ilé yẹn ṣùgbọ́n wọn ò deploy platoon of soldiers láti lọ kọ́ńkà wọn Fúlàní ṣùgbọ́n gbà tán wá rí pé àwọn bandits ti ń súnmọ́ wọn ẹlẹ́fẹ́ ìpíríṣì president tó ti kó látọdún o
mo sọ kinní kan ẹni tó bá ń gbọ́ mi mo ní Abba Kyari tán pa mo ní COVID-19 kan ló pa o ọ̀bọ yẹn sọ fún ọ pé enough is enough lóòtú tí fóònù bá wà lọ́wọ́ yín bẹ́ẹ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ kàn switch sórí YouTube ẹ wá type Abba Kyari burial ẹ lè rí lórí channel news àbí TV news kẹ wá lọ fi ojú wo ibi pósí ibi casket tán gbé sí ẹ máa steer straight ẹ máa wo ibi pósí yẹn nígbà tán ń gbé sọ̀kalẹ̀ ẹ rí ẹ̀jẹ̀ tútù ń gbé orí ẹ̀ búlẹ̀tì náà fi fọ́ orí ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn tẹ́ ẹ̀ bá ti rí bẹ́ẹ̀ já mi kúrò lórí ètò yìí ẹ ti rẹ́ni tí COVID-19 pa tó ń lẹ́jẹ̀ tútù lórí ẹ já mi bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ wo YouTube yín ẹ type Abba Kyari burial nígbà tó fẹ́ gbé sínú kòtò yẹn tán gbé kúrò nínú pósí yẹn ẹ wo bí orí ẹ̀ àárọ̀ ọjọ́ yìí náà shoot ẹni tó bá ń gbọ́ mi kó try tẹ́ ẹ̀ bá ti rí nǹkan kan bẹ̀ ẹ já mi kúrò lórí ètò yìí bọ̀bọ́ yìí ń sọ fún wọn pé enough is enough ẹ já sọ̀tọ̀ fún Nàìjíríà má ní òsì má kò sí mọ́ gbogbo ń tà ń ṣe ìjọ tí Nàìjíríà bá bẹ̀rẹ̀ wọ́n ní ìwọ ò tó bẹ́ẹ̀ wọ́n á ti bọ̀bọ́ yẹn pa ìjọ tó sọ fẹ́ ìjọ náà máa sín ìjọ yẹn gangan náà ṣùtì orí ẹ̀ wọ́n lò pé Muslim pé ìjọ tó bá kú náà ń bẹ̀rẹ̀ wọ́n ẹni tí ò bá rí nǹkan tí mo sọ yìí ẹ má pè mí sórí ètò Nàìjíríà tá à ń lọ nìyẹn ní same Nàìjíríà àwọn iná náà ti Abíọ́lá pa àsìkò ti tó ká kó lóko ẹrú àwọn Fúlàní ń bọ̀ wá fún wa o wọ́n ń bọ̀ mo lè káàánú àwọn lọ́balọ́ba lẹ́ ń fi Fúlàní joyè ẹ̀ ń fi wọ́n jẹ sẹ́ríkì the word sẹ́ríkì ọba olóòtú mi mọ bí tó bá ti ń pín méjì inú ìlú o sẹ́ríkì Fúlàní of Adó Èkìtì sẹ́ríkì Fúlàní of Ìgàngán sẹ́ríkì Fúlàní of Ìwó sẹ́ríkì Fúlàní sẹ́ríkì ẹjọ́ mi tí ìgbọ́dá Yorùbáwá of Kano rí o mi lè tí ìgbọ́dá Yorùbáwá of Kaduna rí pẹ̀tù ní owó ẹ̀wò olóòtútù bí ẹ mọ níbèrè tẹ́ mọ bèrè ọ̀rọ̀ pọ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ dìde Yorùbá gbọ́dọ̀ dìde o a gbọ́dọ̀ gba kínní a gbọ́dọ̀ gbà èmi mọ̀ pé kò ń ṣe tó máa ń sì o ọ̀tá bá bẹ̀rẹ̀ báyìí ìbáyìí sì fún wa díẹ̀ ọ̀tọ́ bá dípọ́n ti wọlé sí wa lára ilẹ̀ tó pòṣìkà kọ̀rẹ̀rẹ̀ àti bàjẹ́ o kò sí Yorùbá tó níbọn lọ́wọ́ báyìí bó bá ń lọ ń tagun tó bá rọ̀bẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n máa mú ẹ ṣùgbọ́n Fúlàní ní AK-47 wọ́n ní rocket launcher wọ́n ní Kalashnikov wọ́n ní FN rifle wà lọ́wọ́ wọn wọ́n sọ pé wọ́n lọ sí kí ló ti ń pè Kuje prison ẹ máa wo kíní yẹn o ẹ máa wo dáadáa bẹ́ẹ̀ ẹ máa wo bí orí ẹ̀ tán bá ti fẹ́ gbé ẹ lè fast forward ẹ̀ ńgbà tán fẹ́ gbé sínú ihò ẹ fast forward ẹ̀ ńgbà tán fẹ́ gbé sínú tán ti gbé sínú ihò tán fẹ́ gbé kúrò ní kíní yẹn ẹ lajú dáadáa o ẹ máa wo ibi orí ẹ̀ ibi orí yẹn ẹ máa wo ẹ máa wo ẹ máa wo ìjẹwà ló pósí yẹn pàápàá wọ́n máa tètè gbé pósí yẹn kúrò ṣẹ́rẹ́ pọ́n tètè gbé kúrò ṣẹ́rẹ́ jẹ̀ nú pósí yẹn ẹ tẹ́júmọ́ dáadáa ẹ wo dáadáa ẹ tún wo channel mi TVC ló gbé jáde jù ẹ máa wo bí orí ẹ̀ yẹn dáadáa gbogbo nǹkan tán kó sẹ́rìn tán ló kàn fún wọn gbogbo yẹn swag ni o tán kó kíní sọ̀rọ̀ tán sọ pé ká má sọ pé COVID-19 irọ́ ni TVC lóṣù àbí channel news ẹ máa wo ẹ ṣáà máa lọ síbi orí ẹ̀ tán bá gbé sọ̀kalẹ̀ ibi orí yẹn ẹ lè tó ẹ̀ kan tó gbé kó sí yẹn kúrò a bá ti ń gbé
ẹ máa wo bí orí ẹ rí ẹ̀jẹ̀ yẹn fresh blood àárọ̀ ọjọ́ yẹn náà shoot orí ẹ̀ àárọ̀ ọjọ́ yẹn náà shoot orí ẹ̀ mi ò mẹ́ni tó ní COVID-19 tẹ́jẹ̀ tútù ń yọ lórí ẹ̀ tí COVID-19 pa ẹ̀jẹ̀ tútù wá ń yọ lórí ẹ̀ àwọn kan wọ kíní ká má bàa kó COVID ṣé àwọn tó wà bẹ́ẹ̀ wọ nǹkan kan báyìí ẹni tó fọ gbogbo kíní yẹn sí fọ kò wọ nǹkan kan. ẹ máa wò àárọ̀ ọjọ́ yẹn náà pa bọ̀bọ̀ yìí Abba Kyari because ó jẹ́ threat sí wọn ẹ farabalẹ̀ kẹ́ wo bí orí ẹ̀ máa wò tí mo mọ̀ tó dá mi lójú ni má ti gbé pósí yẹn wá wo bí tí orí ẹ̀ wà fresh blood wọ́n ń cover ẹ̀ ó máa jáde wọ́n máa tán ṣe ń bẹ̀ yẹn pẹ̀tà àṣírí yẹn pàpàtó. ṣẹ́tìrí ẹ̀jẹ̀ yẹn ṣẹ́tìrí bẹ́ẹ̀ yẹn ṣẹ́tìrí ẹ̀jẹ̀ yẹn ẹ̀mí ìtẹ̀wẹ̀ káwọn èèyàn rí ṣẹ́tìrí ẹ̀jẹ̀ tútù bí orí ẹ̀ àárọ̀ ọjọ́ ìná búlẹ̀tì orí ẹ̀ dànù wọn mọ̀ pé ẹ̀jẹ̀ yẹn ò ní dá tán ṣẹ́tìrí bẹ́ẹ̀ yẹn ṣẹ́ni tí COVID-19 pa nìyẹn gbogbo nǹkan tó ń gbé pamọ́ fún iná nìyẹn that man was there to talk pé enough is enough òun lẹ́ ń wò yẹn mo sọ pé tí n bá parọ́ kẹ́ já mi dànù lórí ètò yìí òun lẹ́ ń wò yẹn within 10 minutes wọ́n ti mú pósí yẹn wọ́n ti gbé lọ wọ́n ti package ẹ̀ tẹ́ bá tún push wájú dé wọ́n á béèrè lọ́wọ́ yẹn kan pé àwọn pósí yẹn dà ọ̀bọ yẹn ni wọ́n kàn wá tó fẹ́ gbá clean bẹ́ẹ̀ ó ní àwọn sójà kan kàn wá wọ́n kàn gbá pósí yẹn wọ́n kàn zoom ẹ̀ lọ. olóòtú ètò ìṣe ẹja rọ mi. tó bọ́ aṣọ síta ọ̀dọ̀ kó aṣọ yẹn kúrò bẹ́ẹ̀ tó bọ́ aṣọ yẹn kúrò títì. gbogbo wọn tẹ́ ẹ̀rí tán ṣe kíní ìtàn lọ kókó sójà ní gbogbo wọn gáàsì yẹn pátápátá they are military tán káṣọ sọ́run tán sọ pé kí wọ́n kàn ní kán wọ kíní ẹ̀ kó lè dàbí COVID-19 bọ̀tọ́ lọ́n bá fẹ́ tú àṣírí èèyàn máa tú. mi ò mọ olóòtú bóyá ti gbẹ́ni tí COVID-19 pa tẹ́jẹ̀ tútù yọ lórí ẹ̀. possible sir. That is the Nigeria we live in. Nígbà tí bọ̀bọ̀ yìí lọ sí London tó lọ tweet etí tí kíní take over Ọ̀ṣínbàjò tí àwọn àpótó stage kan tá a gbóhùn Ọ̀ṣínbàjò mọ́ táwọn òpó ti kú torí pé ó sáàkì DSS ńgbà yẹn lẹ́yìn wá ń tún gbogbo ẹ̀ ṣe wọ́n ṣe mú sínú house arrest yìí ó tó túmọ̀ táwọn èèyàn sọ pé Ọ̀ṣínbàjò dà ẹ bá rántí olóòtú West Ọ̀ṣínbàjò wọ́n ti Ọ̀ṣínbàjò mọ́lé ní house arrest kó wọ́n jáde. ẹ béèrè nígbà tí Òṣọ́mọlẹ̀ tó sọ pé tó bá yọ wọn àti APC chairman Nigeria will hear what they need to hear. ẹ ti rí bí tí first lady ti máa fọkọ ẹlẹ́ tó máa lọ jòkó sí Abu Dhabi. Yorùbá ẹ dìde tọ́ba gúnyán ní ewé bá ṣe bẹ̀rẹ̀ ní ìpò ẹ̀pà ẹni máa yọ ayọ̀ a lè wà lórí ètò yìí títí Jésù máa fi dé àwọn ẹlòmíì Yorùbá kan tí wọ́n ti di ọ̀tọ̀ dìgbà tán bá rí físíkálì ó ṣe mí láàánú pé àwọn Nollywood wa tá a gbọ́kànlé they were the one coming out láti wá máa sọpọ́tì apànìyàn ẹni tó pànìyàn tó shoot àwọn èèyàn Lẹ́kì ilẹ̀ ń campaign fún. I don't know what these people is there to offer. Nothing. Àtíkù láti 1993 òun pẹ̀lú Abíọ́lá náà jọ contest gbà tán lọ ṣe convention wọn Jos. Àwọn méjèèjì ẹ̀yìn ìgbà yẹn ló di 2-time governor. Second time l'Ọbásanjọ́ mú as a vice president lẹ́ẹ̀mejì. Ó contest pẹ̀lú Yar'Adua. Contest pẹ̀lú Jonathan. Contest pẹ̀lú Buhari lẹ́ẹ̀kínní. Contest pẹ̀lú Buhari lẹ́ẹ̀kejì. Ó tún bọ̀ sí. These are the people they sold everything that belonged to us. Bọ̀bọ̀ yóò rí bí kọ́ refinery sí Dangote ó wá kọ sí Lẹ́kì láti máa fi pollution pa gbogbo yín dànù.
ẹ wo olóòtú àwọn èèyàn mọ tó ń go on ṣùgbọ́n ó dẹ̀ dá kan máa gbọ́ kì í ṣe gbogbo èèyàn ló máa gba gbogbo ohun tí mò ń sọ òtẹ́ni tó bá létí ìkọ́ kìíní yìí máa ṣẹlẹ̀ Koiki ń sọ̀rọ̀ kan àwọn èèyàn kọ tí kú sí Koiki sọ pé ammunition ti wọlé Koiki ní ammunition ti wọlé náà fẹ́ bọ́ǹbù àwọn èèyàn sọ pé ọlọ́jókòó ò rọ́rọ̀ sọ pé kó ti wà ń lu ọba ìdí àgbà bá rí tọmọdé bá gorí àpáta kò lè rí o Koiki tẹnu mọ́ kinní yẹn sẹ́ and he's right 100%. wọ́n náà lọ sí kíná Kuje prison tẹ́ bá dé gbogbo ọ̀nà Abuja Zuma Rock road yẹn títí lọ sí Láfíà Kini road Láfíà Kefi road ẹ lè kọjá bẹ̀ full of well armed soldiers 48 hours 24 to 48 hours tí àwọn Fúlàní ìfẹ́ lọ bẹ̀ wọ́n withdraw gbogbo sójà ẹ rò pé aró ti dé wá ẹ rò pé wọ́n ṣàdédé pa ni wọn believe pé ó lè wipe àwọn Boko Haram yẹn débì kan they recall that lady back wọ́n gun ní injection tán wọ́n ní reverse ló pa èèyàn kan reverse nítorí jẹ́ ti reverse ẹ fi kọlu èèyàn tó dẹ̀ gbábẹ́ kú ẹ ṣe wọ́n ṣẹ̀mí ọmọ yìí lè gbọdọ̀ and I'm so shocked táwọn òbí tán gbowó ẹ̀jẹ̀ kan ṣe postmortem ọmọ yín ìyẹn náà dà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti dìde láti ṣe nǹkan fún orílẹ̀-èdè tó ti jẹ́ ọmọ Yorùbá wọ́n máa kó lọ́nà ẹ jẹ́ kí n pe àkíyèsí yín sí nǹkan lótú ẹ bá wo àwọn Bakassi boys láyé ìgbà yẹn wọ́n díìlì pẹ̀lú gbogbo àwọn amúrọ̀bà ọ̀rẹ́ Ondo ọ̀rẹ́ road síbi nìyẹn nígbà tó máa dislodge wọn wọ́n gbàgbé wọn ni ẹ wo àwọn OPC kì í ṣe ní ọ̀ndà olórí burúkú tó pera ẹ̀ ní Gani Adams yìí o lọ́ndà Frederick Fassim ló lọ mú Gani Adams wọn assist 2IC second in command kó tó plan kú kó tó gbà mọ́ lọ́wọ́ nígbà tó máa dislodge wọn they forget about them ẹ wo àwọn Niger Delta Avengers wọ́n jà fún epo wọn nígbà tó ń pa Kensaro Wiwa tán dìde nígbà tó máa wá wọ́n dislodge them ṣé Jonathan Cheshi try tó rán wọn kankan lọ school ṣe gbogbo ẹ̀ ẹ wo àwọn first Biafra nígbà tán dislodge gbogbo wọn kò síbi tán kó wọn sí nígbà tí ẹ dislodge àwọn Boko Haram tán pànìyàn ẹ wá kó wọn sínú Nigerian Army àwọn ọmọ ọ̀rọ̀ school this is the 6 months wọ́n ti tilẹ̀kùn the house to strike ṣùgbọ́n a lè fi 1.4 billion láti fi ra mọ́tò fún Niger àwọn tíṣà ò gbowó a lè ṣe railway train láti Nàìjíríà lọ sí Niger wọ́n sanwó fún àwọn tíṣà olóòtú olórí burúkú Kẹ̀yámù oní Nàìjíríà ò lè jẹ gbèsè láti sanwó fún ASUU ṣùgbọ́n wọ́n lè jẹ gbèsè láti ra nǹkan fún ìlú onílùú ẹ wo olóòtú ètò bá ní kí n máa rojọ́ ilẹ̀ akún ilẹ̀ àṣà mo rí kí n máa kọ fún yín sà ó ní òṣìkà gbàgbé ọ̀la ó gbàgbé ọjọ́ ìkẹyìn rántí ẹlẹ́dàá rẹ nígbà ìwé rẹ bẹ́ẹ̀ ni bàbá mi ọ̀rẹ́ mi ìwà rere òṣìkà wọn gbàgbé ọ̀la ni. ṣèbí ẹlòmíì kan wà láyé báyìí ó ti ń kú ṣèbí kan wà láyé tó ń tọ̀ sára tó ń yàgbẹ́ sára báyìí ẹlòmíì máa gbaṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó kù gbogbo àwọn tán ní ẹ̀jẹ̀ ọba lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀yìn ẹ̀yin lọ́ba ní o ẹ̀yin kíní ní o ẹ̀ tí ì ní kú ilé ayé ilẹ̀ tí wọ́n máa gbẹ̀san tọmọtọmọ Nàìjíríà ilé ọmọ kan ti jókòó sí House of Assembly tó ń gba 29 million naira Nàìjíríà ilé àwọn èèyàn kan ti jókòó sí àwọn House of Rep tó ń gba 26 ibẹ̀ ni Get Big Governor ti ń gba 32
ibẹ̀ ni gọ́fìnà ti ń gba 36 million ibẹ̀ náà ti náà state kan ti implement 30,000 minimum wages. I'm not from Southeast. Mi ń ṣe ọmọ Igbo. Ọmọ Igbo tó dìde tó rọ̀nù fún president. Kí náà fi ń bẹ̀rù ẹ̀ kí ló tó ń bẹ̀rù Peter Obi? Why are they afraid of that guy? Wọ́n ti mọ̀ pé àṣírí wọn máa tó bá wọ bẹ̀. Bẹ́ẹ̀ kíní kan mo mọ̀ tó dá mi lójú. Mo sọ fún àwọn èèyàn mo dẹ̀ tún sọ. Ó ní possibility lè wà dáadáa kí Tinubu wọlé. Bọ̀ kò lè pọ́dún kan bẹ́ẹ̀ kan tó gun ní injection pa. Ẹ wo ẹni tí bọ̀bọ́ yìí mú. Shettima àti Modu Sheriff àwọn tán dá Boko Haram múlẹ̀ gangan nìyẹn. That Fulani man from Kanuri. Àwọn tán set up Boko Haram. Ẹ lọ fast check. Even though during their governorship time, you know Boko Haram they become a commissioner. They were using them for their political talks. Ẹ bá wo mi social media, helicopter ń land nínú igbó ó lọ ń kó ammunition fún wọn nínú igbó at least 2 times helicopter táwọn èèyàn ti rí tó ń drop ammunition. Ẹ̀yin Yorùbá kan ń wò ó lórí kinní ẹ set up àmọ̀tẹ́kùn irọ́ ẹ kógi lé wọn lọ́wọ́ àti ṣàkàbùlà. Olóòtú ẹ wò ó gbogbo ohun tó wà nílẹ̀ yìí yóò tún gbọ́dọ̀ dìde o. Èèyàn kan bí mi ó ní báwo ni mo ní Arab Spring mo dárúkọ ìlú 4 mo ní kán lọ wò ó gbà tán táyà First Mubarak ní Egypt. They were fed up. Wọ́n dẹ̀ sọ fún pé enough is enough. Wọ́n jáde. They were sitting down in the Tariq Square. Alexander. Wọ́n wà ní Cairo. 4 days. Sójà jáde ó fẹ́ shoot. Sójà head up join wọn. Wọ́n mú màá nìyẹn kúrò. Ó ṣẹlẹ̀ ní Algeria. Ẹ máa fast check ní tí bá ń sọ fún yín. YouTube táyà wọ́n dìde níjọ́ kan pé enough is enough. Abdulaziz Bouteflika after 29 or 32 years in power. YouTube dìde wọ́n send ẹ lọ sí Saudi Arabia exile. Ó ṣẹlẹ̀ ní Tunisia Ben Ali of Tunisia. YouTube ni níbi tá a ti lọ jagun nítorí ibi tí mo wà ní Somalia. Al-Bashir ọmọ Al-Bashir kí South Sudan tó gba Sudan kí South Sudan tó gba independence. Gbà tí South Sudan sọ pé enough is enough ṣé wọn kúrò ní? Wọ́n kúrò. But níjọ́ tó máa tán YouTube máa dìde sójà pẹ̀lú wọn. Mo ní ẹ̀yin ẹ bọ́ta ṣé ìyàwó sójà ọmọ sójà ṣé sójà làwọn náà? So sójà kan á dúró kán pàyàwó wọn àtọmọ torí pé wọ́n ní kó lọ pààyàn. Mo ní ibi tá ti máa gbòmìnira nìyẹn. But níjọ́ tán bá ní pé a fẹ́ ṣe kínní làwọn kan máa lọ ṣe àmẹ̀bọ̀. Gbogbo ẹ̀dá tó bá ti wà nílẹ̀ Yorùbá tó ń gbọ̀nà ìgboro tó ń bẹbọ jẹ́ tírú wọn bá kúre wọn lè súnre olóòtú. Ẹ má jẹ́ tán. Because àwọn ará bíi enough is enough. A gbọ́dọ̀ kúrò lóko ẹrú. A gbọ́dọ̀ kúrò lóko ẹrú. Oko ẹrú ni Yorùbá wà o. A gbọ́dọ̀ kúrò lóko ẹrú olóòtú. Enough is enough. Enough is enough. Gbogbo wọn tó wà níbẹ̀ yìí gbogbo wọn lọmọ wọn wà nílùú òyìnbó. Olórí burúkú ọba arọ tó ń da Èkó rú yìí tó ń pè ní Olúọmọ MC Olúọmọ. Ìjọba kò tẹ́tí pé bóyá ó pé 4 months 5 months tí ọmọ ẹ̀ graduate ní university one of the university in America as a registered nurse. Ṣùgbọ́n ó lu àwọn ọmọ ọlọ́mọ ó ń fi wọ́n ṣe tọ́ọ̀gì kiri. Ìkan ló ń Kúnlé poli ẹ wá pínra yín sí méjì ẹ wá ń ṣera yín léṣe. Ẹ̀yin náà máa rán kẹ́ lọ jí àpótí ìbò pẹ̀lú 4,000 naira. Ṣùgbọ́n àwọn tó rán yín ọmọ wọn ẹ bá ka Tribune ní àbítà náà ẹ rí gbogbo wọn kí ní ẹ̀tọ́ ọmọ wọn graduate nílùú òyìnbó ó wà wájú ṣé Tribune ní àbí Daily Tribune. Wọ́n tẹ̀ tún ya picture wọ́n sọ fún senator and governor yẹn ọmọ wọn ń ṣe graduation nílùú òyìnbó wọn ò rán yín ṣèbí kan ti gbé ibi kan ti fóúnjẹ sí yín ní kùnì stomach infrastructure. Nǹkan ṣe nìyẹn bàbá mi lóòtú ṣùgbọ́n bọ́ fẹ́ bọ́n kọ̀ a máa débi tá à ń lọ. Èmi nìkan tí máa ṣe nílẹ̀ tí Yorùbá nation bá dé
ẹ̀yin náà ní nǹkan tẹ́ mọ ṣe níbẹ̀ tí Yorùbá nation bá dé bó torí àwọn àgbàlagbà lórí burúkú yìí àwọn gọ́fúnà wọ́n mọ̀ pé tí ọwọ́ wọn tí ọwọ́ wa bá ti tè kúdà á mọ bèrè ikú tó pa bàbá wa wọ́n mọ̀ pé ó ti tán fún wọn nìyẹn so olóòtú mi ò mọ̀ tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi. a ní káwọn yúùtù dìde sá àwọn yúùtù ta ní kán dìde yìí ṣé ẹ ṣúọ pé ojú lásán lè gbé àwọn yúùtù dìde àbí a máa ní nǹkan tá a máa ṣe sí káwọn yúùtù tó dìde sá. ṣe rí yẹn níta lè ṣe náà là ń ṣe èyí olóòtú níta lè ṣe ká máa kéde náà ni ẹ wo bọ́n dìde báwọn dìde Yorùbá nation máa wá òtún tó ń bè mí lẹ́rù ni pé táìmù tó bá máa wá realize kinní kan wà nínú sójà tá a máa ń pè ambush yẹn ẹlòmíì ò mọ definition ambush the word ambush means surprise attack ṣé rí tán ṣe lọ́wọ́ nǹkan tó ń pè ní ambush nìyẹn gbogbo ni wọ́n wà wọ́n yin Ọlọ́run lọ́wọ́ wọ́n dẹ̀ débẹ̀ tẹ́ bá dé mọ́ ṣe pa ènìyàn ní ibẹ̀ yẹn so àwọn arábì máa wá bí olè lóru tẹ́ bá ti wà lórí ètò ẹ máa sọ fáwọn èèyàn pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń lọ night vigil ẹ stop ẹ má lọ mọ́ kí gbogbo ṣọ́ọ̀ṣì stop night vigil gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe patí alẹ́ tẹ́ ń lọ night club ibi tán ti máa bẹ̀rẹ̀ bọ́ǹbì wọn nìyẹn ẹ rò pé ẹnu Kóìkì ń rùn ni Kóìkì lè yọ̀ǹgò ṣùgbọ́n ibi tí bọ̀bọ́ yẹn ti rìn dé tó ti rí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n máa ń fọ́lù ẹ̀ dáadáa kò sí ọ̀rọ̀ tó jáde lẹ́nu bọ̀bọ́ yẹn 100% fact so ọ̀rọ̀ tá a lè sọ ṣé ẹ fẹ́ fowó bẹ̀ wọ́n ni ẹ nídìí ẹ má fowó kí lẹ fẹ́ fi bẹ̀ wọ́n kò sí nǹkan kan bó ṣe mọ̀ pé nígbà tó bá di pé wọ́n slọ́tà ẹlòmíì ó gbọ́ pọ́n slọ́tà bàbá àwọn ìyá àwọn òun ni mo ṣe ń sọ pé kílẹ̀ tó kù ṣìkà pé nǹkan rere ti máa bàjẹ́ tí mo sọ bí tí mo lọ gángan nìyẹn táwọn èèyàn understand wọ́n máa dìde mo táyà tó bá fi máa dìde yẹn kán tó bẹ̀rẹ̀ sí gẹ́ẹ̀tì ìbọn gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ìṣẹ̀ṣe gan wọ́n ti gbàgbé àwọn èèyàn wọ́n ti mọ ẹ bá wo the way tí Chancellor ṣe wọlé sí Liberia òru ni to capture Monrovia ó happen ní Rwanda ó happen ní Congo Democratic Republic nígbà tán lé Mobutu kúrò àwọn arábì máa wá wọlé ṣé ẹ rò pé tó ṣẹlẹ̀ ní Ọ̀wọ̀ ẹ rò pé wọ́n kàn wá láti ta ni they were living there ṣé rí kò séèyàn kan tó lè lọ carry out nǹkan olóòtú láì jẹ́ pé ẹ ti lọ ṣe survey ẹni tó ń bá yín sọ̀rọ̀ yìí iṣẹ́ yìí ni mo yàn for 30 years wọ́n ti lọ ṣe survey wọ́n ti mọ gbogbo everything wọ́n ti mọ time tó máa dé wọ́n ti and that same particular place local government governor nìyẹn ìlú governor nìyẹn before kí Akérédolú tó di governor church yẹn ló ń lọ. A slap in his face. ó dẹ̀ wá jáde ó sọ pé àwọn tó wà yóò láti Niger náà ti wá ó ní they are from Mali. ó ní they are from Mali. ẹ má jẹ́ ń tàn yín olóòtú. These people know everything tó ń bọ̀. Nigeria is almost 240 million population 350,000 police là ní ẹ lọ Google ẹ. Nínú 350,000 police yẹn láti máa fún àwọn sẹ́nítọ̀ yẹn kọ̀ọ̀kan. Inú ẹ̀ náà láti fún olórí burúkú tó pera ẹ̀ ní Burna Boy tó lọ ṣùtọ̀ ọkọ lọ́kọ̀ nínú pátì nínú night club. Burna Boy. Ṣùgbọ́n àti gbogbo kinní yẹn tán yẹn ta ló fẹ́ gáàdì àwọn aráàlú. Ta ló fẹ́ gáàdì àwọn aráàlú. À ń wò wá kàn dúró adẹ̀ rí ohun tó ń lọ tẹ bá ra ráìsì lé ní nǹkan lè máa rà lọ́la. Wọn ò fẹ́ kẹ́ ẹ níná sódà kẹ́ ẹ lè máa ra jẹnẹrétọ̀. Wọn ò fẹ́ kẹ́ ẹ lépo kẹ́ ẹ lè máa repo sí kẹ́ ẹ níná kẹ́ ẹ lè máa repo sí jẹnẹrétọ̀. Wọn ò fẹ́ kí government school function kí private school lè kíkọ́ lè máa lọ.
mo béèrè lọ́wọ́ èèyàn kan mo ní school wo ló ń ṣe history ní Nàìjíríà kí ọmọ tiyín àti ọmọ tiwa kọ́ mọ̀ bá máa history Nàìjíríà olóòtú ètò wọn ṣe history Nàìjíríà mọ́ kò sí school tó ń ṣe history a lè bẹ YouTube owó mélòó lẹ fẹ́ pín fún wọn kan jáde ẹlòmíín pé ìgbà tó bá ní kan jáde lẹlòmíín á lọ sí ṣọ́ọ̀bù ìgbà tó bá ń jáde lóṣù àjẹmí ní sanwó ilé ni lóòótọ́ ọ̀rọ̀ tá à ń sọ náà la máa sọ fún wọn ọ̀rọ̀ tá à ń sọ yìí náà òun la máa sọ fún wọn ó dàbí ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ ni ọgọ́ta ọgọ́ta owó aláàárọ̀ wa pé wọ́n bá jáde bọ́n jáde Yorùbá máa ń lọ ṣùgbọ́n táwọn bá tètè jáde báyìí ọ̀pọ̀lọpọ̀ akọ̀ǹpọ̀pọ̀ agbo Yorùbá nation wọn ò ní bá wa jẹ nínú tó dùn that's it èèyàn wọn kan ń kọrin wọn ní on the mandate they shall stand wọn lè stand on the mandate you are standing on the time bomb time bomb lè stand lé lórí stand lórí mandate o tẹ bá lè stand on the mandate you are lying you are not standing on any mandate you are standing on a time bomb nílùú tí àwọn kan kàn bọ́ta wọn á kàn dé gbébọn wọn á dé máa kidnap wọnú igbó lọ kò sí ẹni tí anybody lè ṣe Yorùbá tó bá ti mú àwọn olórí burúkú ẹ fún wọn ní jungle justice ẹ má jẹ́ kán lọ nǹkan tó bá ti lọ títàn wọ́n withdraw gbogbo sójà kúrò lójú ọ̀nà ẹ wo 9 feet wall ní Kuje prison àwọn dẹ̀ lu explosive ó flat ẹ̀ wálẹ̀ gbẹ̀m ẹ wo lótú ètò tí ẹ bá ti wà lórí ètò ẹ jẹ́ káwọn ará Èkó ibikíbi tẹ bá ti dé tẹ bá ti rí mọ́tò kan tó bá ti páàkì sílé epo ju 48 hours ẹ tètè fúnra tó bá dúró ó lè jẹ́ mọ́tò tuntun o ó lè jẹ́ Rolls Royce kankan ó lè jẹ́ trailer tẹ̀lé pé ó wà nílé epo yẹn ọjọ́ kìíní kò kúrò ọjọ́ kejì kò kúrò ẹ tètè fúnra. ẹ là wá lóye lórí yẹn díẹ̀ sí o kí ni yẹn mean sir. wọ́n ti kó nǹkan bọ́ǹbù ló wà nú ẹ̀ time bomb the same time bomb tó fẹ́ wá fún Chief Sunday Igboho tí ò gbà lọ́wọ́ wọn Sunday Igboho kò àbí the second person lẹ́yìn Délé Gíwá àbẹ̀rù pé lẹ́tà lásán náà wá fún ni bọ́ǹbù ló wà nú ẹ̀ ó máa explode tó bá explode gbogbo agbègbè yẹn tán. bàbá kan wà lójú òpó sà wọ́n ní General Bọ́lárìnwá báwo ni tí wọ́n ṣètò tọ́ ni àmì ni wọ́n ní àbí fake ni wọ́n bí wọ́n ṣe ń sọ yẹn. General Bọ́lárìnwá ṣé kì í ṣe Adéníyì. mi mo first name wọn sà. bá jẹ́ General Adéníyì ò ń ṣe fake o àwọn yẹn náà gbé kúrò nígbà tí ó ń sọ lójú òpó ọjọ́ yìí pé sir the morale is high we have some casualty òun náà pè padà nígbà tó ti ń approach ibi tí bọ̀bọ̀ olórí Boko Haram yẹn wà Shekarau she was approaching there láti mú bọ̀bọ̀ yẹn ni Paul wá láti presidency wọ́n ní kan pull back anytime tó bá ti close láti mú àwọn arábìyàn ní kan pull back. olóòtú wa ṣe kínní ní Liberia we subdue Charles Taylor subdue Alhaji Nkrumah subdue Roosevelt Johnson subdue Prince Yomi Johnson we did this thing in Syria alone. Abacha kọ́lọ̀ ń fọ̀rọ̀ kẹ́ he is a son of Africa ó fún wa ní 24 hours péré nígbà tí wọ́n overthrow ti Yankaba Alhaji ti Yankaba that was the Sierra Leone president ó fún wa 24 hours kádámọ̀ yẹn padà we fought these people for complete 18 hours
a lé wọn sínú gbogini wọn wọnú gbogini lọ àdá tí yàǹkà bá padà kí UN tó wá gba mission ní Liberia ní Sierra Leone. Nigeria has conquered. We did the same in Liberia. We did it in Somalia. We did it in Rwanda between the Tutsi and the Hutsi. We did it in Cameroon. Nígbà táwọn arábí fẹ́ wá gba Bakassi kó tó di pé United Nations intervene tán ní kì í ṣe ilẹ̀ wa pé Yakubu Gowon ti ta ilẹ̀ ní ọjọ́ pẹ́. So ta ni àwọn Boko Haram? Ẹ máa kó 100 sójà ẹnì kan máa wọnú gbó lọ 350 soldiers na cross sí Cameroon. They forget them in the bush. Kò sóúnjẹ olóòtú wọn wá mu ìtọ̀ ara wọn wọ́n mu tèmi kèmí mu tiẹ̀ máa fi survive. Ó wà nínú newspaper local newspaper dáadáa 300 Nigerian soldiers run away àbí disas whatever they say. Wọn sọ reason o. The people that lay down their life. Tẹ bá tán bá dẹ̀ ti pa wọ́n tán báyìí 48 hours ẹ ti lé ìyàwó àtọmọ wọn kúrò barak. Ẹ wo wọn pensioner tán lọ tán rówó pensioner gbà tán lọ sí House of Assembly tán rówó hotel tán sùn sí abẹ́ igi kan lẹ́gbẹ̀ẹ́ kìíní bẹ̀ àárọ̀ ọjọ́ kẹta méjì kúnú wọn dànù. Àwọn mọ̀mọ́ wa ti ṣe principal wọ́n ti ṣe headmistress. Èèyàn kan ló kówó wọn jẹ. And the same man is running the street of Abuja with bulletproof car. Ẹ wo bàbá ọlọ́pàá tán mú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó sọ pé láìjẹ́ ìgbọ́n pa kínní wọ́n mú bọ̀bọ́ yẹn wá wọ́n bọ́ aṣọ lọ́rùn ẹ̀ ní gbogbo ojú èèyàn nígbà tán mú Abba Kyari ìyẹn Abba Kyari ọlọ́pàá pẹ̀lú kámẹ́rà pẹ̀lú gbogbo ẹ̀ ǹjẹ́ wọ́n wá bọ́ṣọ lọ́rùn ẹ̀ níta wọ́n wá bọ́n mú tún tàbá tán tí kámẹ́rà tí drugs ní tiẹ̀ o egbògi olóró pẹ̀lú kámẹ́rà tán rí evidence wọn ò gbé síta òun ló ń fẹ̀yìntì fún hush puppy wọ́n ní wọ́n kó bá ní olóhùn tailor aṣọ lòun rán fún hush puppy ṣùgbọ́n nígbà tí bọ̀bọ̀ yẹn sọ pé yes IG know about this my ọ̀gá ẹ disgrace bọ̀bọ̀ yẹn ẹ bọ́ṣọ lọ́rùn ẹ ní gbangba ṣùgbọ́n ẹ bọ́ṣọ lọ́rùn Abba Kyari àbí ẹni Yorùbá tó bá ṣẹ̀ ó máa lọ sẹ́wọ̀n bọ̀tán àwọn arábí bá ṣẹ̀ ẹgbẹ́ Fúlàní pààyàn ó sábọ̀ mi ti ní Yorùbá bá ti mú Fúlàní tó bá ìwọ náà máa arrest àwọn èèyàn lè travel mọ́ there is no any road to Kaduna you can't go to Kaduna by air wọ́n ti capture airport you can't go to Kaduna by road wọ́n wà lójú ọ̀nà and you can't go to Kaduna by train wọ́n ti bà gbogbo train station yìí kí ní railway line yẹn jẹ́ kí la wá ń sọ bí ẹ wá ní Yorùbá ò ní lọ Yorùbá lọ Yorùbá lọ gbogbo ọmọ tán dìde tẹ́ ń kàpé fún Tinubu mo mọ̀ pé owó ní o owó tán fún yín ni ẹwọ́n kan tí Chris Oyakilome ṣe ó sáàkì nephew ẹ̀ I didn't ask you to come and preach politics mo wá ń preach about ó sáàkì ẹ̀ pátápátá kúrò ní church nephew ẹ̀ ọmọ àbúrò ẹ̀ because these are people àwọn elédè wa kejì Biafra àwọn yẹn rẹ́dì pa tó bá dá pálí ní wọ́n ṣe wọ̀nyí gan Yorùbá nation náà dúró dè wọ́n ṣe wọ̀nyí torí àwọn yẹn rẹ́dì 24/7 every Monday ń sì wọ́n bí anybody re ní South East kò jáde every Monday stay at home ni gọ́fúnà kan ò lẹ́nu ń bẹ̀ ìgbà tí Soludo wọbẹ̀ ó lóun máa ṣe kò lè kò dáhùn kò try ẹ̀ àwa Yorùbá tó yẹ gbogbo àlùmọ́nù wa wọ́n sọ fún èèyàn mo ní revolution ni the word revolution ò ní ìdá tí gbébọn kó gbàdá ẹ̀tọ́ ẹ̀ ló fẹ́ gbà padà kí lẹ̀ṣẹ̀ Sowore kí lẹ̀ṣẹ̀ Sowore the same thing tí Sowore yìí ṣe àwọn Àríwá ń ṣe bí Sowore ṣe ń sọ̀rọ̀ àwọn Àríwá ń sọ̀rọ̀ ẹ̀ rí wọn mú lídà Àríwá yẹn kò síjọ́ kan tí ò ní sọ̀rọ̀ nígbà tẹ́ mú Evans the kidnappers ẹjọ́ lẹ́yìn ìbọn sókè lẹ́yìn jó bùgá ẹ ti mú kidnapper nìyẹn ṣùgbọ́n Sheikh Gumi
tó wá ń gbowó tó lọ kó fún kidnappers kí la ti ń pè yẹn tó jẹ́ kóun lọ nígbà tí BBC lọ kọ́bà ẹlẹ́fẹ́ sàṣàn BBC. This is the hypocrites tó ń ṣe. This is it. Kéèyàn kan dìde láti sọ pé mo fẹ́ gba Nàìjíríà, mo fẹ́ gba Yorùbá lẹ̀, wọ́n máa dìde against ẹ̀ ni. Mélòó àwọn tó ń pa ní EndSARS tán lọ jù wọ́n sínú rà tán rí òkú. Èèyàn kan wá sọ pé òun ló kàn. It's time for Yorùbá o. Olóòtú ètò. Ẹ wo bó bá ní ìbéèrè tẹ́ bá fẹ́ bí mi olóòtú. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń bá wa tò ní ẹsẹsẹ. Ọlọ́run ló rán yín sí wa lálẹ́ yìí nítorí pé àwọn ìgbésẹ̀ nínú àwọn nǹkan tẹ́ ẹ sọ, àwọn ìgbésẹ̀ kan wà tí ó dá mi lójú pé a máa gbé tèmi máa run after tí màá lọ bá àwọn tó yẹ kí n lọ bá nítorí pé ọmọọṣẹ́ lèmi a lọ bá àwọn ọ̀gá wa náà ni bá ṣe máa ṣe tó fi máa yanjú Ọlọ́run á dẹ̀ jẹ́ kó yanjú. Ibi tí nǹkan dé dúró lè ní sà àwọn bàbá wa àwọn stakeholders ilẹ̀ Yorùbá ṣé ojú wọn fọ́ ni àbí tí wọ́n di àbí ọ̀rọ̀ olè àtẹnujẹ náà ni ló ń pa wọ́n kú lọ kí lẹ rí sí bàbá. Ẹ ti sọ̀rọ̀ tán olówó ò ní sọ pé owó ń tò nǹkan rí jẹ́ pẹ̀ náà ni irú Festus Keyamo tó ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn ó dẹ̀ tó ń parọ́ wọ́n rí ṣé wọn kó wọn tá à ń sọ yìí olóòtú tó bá dá most of àwọn arábí wọn ní dual citizen tó bá dá parallel ni wọ́n lọ nìyẹn ó ṣẹlẹ̀ ní Liberia ó ṣẹlẹ̀ ní Monrovia ó ṣẹlẹ̀ ní Sierra Leone gbogbo àwọn olówó yẹn máa sá lọ àwọn mẹ̀kúnnù nìkan ló máa kù nígbà tán bá wá ja òmìnira yẹn tán wá fẹ́ padà wá ẹ lè ààrẹ wọn ṣe Glo lówó Ṣọ̀tẹ́dọ́lá ò lówó àbáwọ̀rí tó ń ṣẹlẹ̀ ṣé wọn láàrin tó ń ṣẹlẹ̀ ni ẹ bèrè báwo ni ammunition ṣe ń wọlé fáwọn àwọn Fúlàní báwo ló ṣe dọ́wọ́ wọn. Olóòtú wọn mọ tán ṣe o àfitá bá kàn fẹ́ túnra wa lókù gbogbo wọn náà mọ tán ṣe pátápátá ntán rí jẹ ò lè jẹ kán sọ̀rọ̀ ntán rí jẹ. Mo pè lọ́wọ́ èèyàn kan mo ní tí Tinubu bá jẹ́ bàbá ẹ̀ pẹ̀lú gbogbo tó ń go through yìí this same Tinubu láyé Nàdẹ́kò kò sí bá a ṣe lè kéré I'm a history student láyé Nàdẹ́kò ó ní there is nothing like a Nigeria one Nigeria ó lóun ò believe láyé Nàdẹ́kò Tinubu lóun ò believe pé one Nigeria bẹ̀tẹ̀ òun ló kàn lé ní báyìí this is wọ́n ṣe ṣe náà ṣe ti Abíọ́lá pàǹgbà ẹ̀ máa jó lọ́mọ wẹ̀yìn ṣẹ́rí wọ́n sọ fún àwọn èèyàn mo ní 70-80% tán bá rig election tó jẹ́ pé àwọn lo owó sí election wọn fún that is if the election yìí bá máa take place ní o ẹni tó ń gbé síbẹ̀ sì ń pariwo ẹ ti gbọ́ ibi tí president ń pariwo pé ó ti sóhun àbí ló ti sóhun ẹ ti gbọ́ president rí sọ pé I'm tired president tó pẹ̀lú ìyàwó ẹ̀ ò jọ gbé àbí ó wà ní Nàìjíríà ìyàwó wà ní Abu Dhabi Dubai. Olóòtú àwọn olówó yìí mọ tán ṣe o wọ́n mọ tán ṣe but tán bá kọ̀ tán ṣe kíní kò sọ́nà méjì olóòtú we will get this thing we will get there but gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀nà yẹn máa rọ́ọ̀fù o
ọ̀nà yẹn máa rough gidigidi ọ̀nà yẹn máa rough but kò tí ì pẹ́ jù báyìí o kò pẹ́ jù rárá olóòtú kò pẹ́ jù rárá àtọ́ láti ṣe tó yẹ ká ṣe kò pẹ́ jù rárá olóòtú. ẹ ṣe tẹ ṣí because èmi rò pé mo mọ̀ púpọ̀ ní tẹ́lẹ̀ mo tún rí i pé oríṣiríṣi ọ̀nà tá a tún lè gbà lálẹ́ yìí lẹ́tí ọ̀nà náà fún mi mo dẹ̀ ti take so many things nínú nǹkan tí ẹ sọ nǹkan tí mi rò pa máa ṣe jù ni pé nǹkan àwọn bàbá wa náà la máa rán sí àwọn youth yìí ó dẹ̀ dá mi lójú pé ká tó rí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí máa rí sí àwọn alálẹ̀ ló máa lọ kó sí wọn nínú. ìṣẹ̀ṣe náà la máa padà sí. bẹ́ẹ̀ni sá and I will try my best. I will do whatever God has given me the power to do to make sure that we run after it in the next few weeks. Màá dẹ̀ keep you posted on it, sir. Nítorí pé that would be fìrìgbọ̀n òṣìlẹ̀kùn. ẹni bá ní kọ́kọ́rọ́ ni. ẹni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ ni. Nǹkan tó kàn dùn mí púpọ̀ ni pé àwọn olórí wa wọ́n fi ti ṣe púpọ̀. Man apostle mo rí pé pásítọ̀ kan sọ níjọ́ kan ó ní sóògùn bọ́ ní church kò dẹ̀ sì tẹ́ra fún ìbọn wọ́n lọ káwọn kan ní Redeem Church àwọn 20 láìpẹ́ yìí. Nobody know the fate of those people. Alàgbà tí wọ́n pa ní Ògbómọ̀ṣọ́. I'm sure pé àwọn náà ti gbọ́ pé ó yẹ káwọn náà lóògùn bọ́n. Ṣùgbọ́n unfortunately wọn lóògùn àyìnrà. Wọ́n kúrò l'Amẹ́ríkà wọ́n gbọ̀nà Ògbómọ̀ṣọ́ lọ. Ṣùgbọ́n mo bá arábìnrin kan sọ̀rọ̀ lánàá. Mo ní ariwo kọ́ ni music sir nítorí pé ìgbà tí mo bá wọn tó wà l'Ógbómọ̀ṣọ́ sọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ tí wọ́n máa gbé wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ ariwo làwọn máa gbé ṣùgbọ́n mo dúpẹ́ pé wọ́n rí èsì díẹ̀díẹ̀ ńbẹ̀ nítorí pé àwọn aráàlú yẹn ti dìde wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí yanjú wọn ṣùgbọ́n àti dé stage tó yẹ pé kì í ṣe nǹkan tó ń bá ṣe náà la máa gbé síta mọ́ nítorí pé àwọn náà gbé tiwọn síta Ọlọ́run àánú á dúró tì wá bí ìmọ̀ bóyá kì í ṣe ojú òpó fún bí ìṣẹ́jú kan àbí méjì kí àwọn èèyàn béèrè ìbéèrè kan àbí méjì lọ́wọ́ yín. ẹ ṣe olóòtú ẹ ṣe. Okay guys, the number to call in with 1 second. I'm going to find you the number in a second. And as soon as I have 2 questions, please, I must stop questioning. We just want to take 2 questions, 2 phone calls only. 2 phone calls only. And I might be able to say, I might say, I don't like that your question, so you can't ask that question. I might have to say that sometimes. And the reason I might say that is because I don't want anybody to ask unnecessary questions. Ẹ káalẹ́ ìyá wa, ẹ kú dédé àsìkò yìí, orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ ma. Ẹ kú ètò sà. Yes ma. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa yẹn torí èyí tí wọ́n tún fún wa ní alẹ́ yìí bàbá ìjìnlẹ̀ ni. Bọ̀ nǹkan tèmi wá fẹ́ ẹ̀pù tèmi wá fẹ́ lọ́wọ́ wọn ni wípé ẹ má béèrè yẹn, mo ti kà tẹ́tẹ́lẹ̀, ẹ má béèrè yẹn. Èmi àti yín àjọ sàn yẹn lábẹ́ òpó. Ó dà. Ẹ má béèrè yẹn. Ẹ ní mi tẹ́ fẹ́ béèrè.
sí ok kò sí. ẹ ṣe mo dúpẹ́ ìyá wa ẹ ṣe o Yeah. God bless you Yeah. thank you. American caller ẹ̀ka lẹ́sà ẹnì kejì tó máa pè wọlé. Oṣù ẹ̀ka lẹ́sà. Yes sir. Oṣù owó Ọjọ́ mẹ́ta. tó mi kan pé mo join ètò yìí late. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ alàgbà tó wà nínú guest wa. Mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan. He's a great man. A very brave man. Olúwa bẹ̀ jẹ́ kí a ríru àwọn akọni báyìí kan lè jáde. Ṣé gidi gan. Thank you so much. ṣé bàbá Mi ò ní ọdún máa sọ tó lọ́rọ̀ Nàìjíríà ń bá mi ní mẹ́jọ lẹ́gbẹ̀ẹ́. Ń bá mi ní mẹ́jọ pàápàá ilé tó tẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yẹn. Maryland lẹ́nu yẹn ti kúrò ń bí tó fi lọ síbẹ̀. Ìbànújẹ́ ló jẹ́ fún wa. ìgbà wo lẹ́yìn sí lọ Nàìjíríà gbẹ̀yìn sà. Ṣé ni bẹ́ẹ̀ni mo ti lọ gbẹ̀yìn ní 2019. ok tẹ bá máa lọ nísìnyí ṣe máa ṣoògùn bọ́n àbí Christian ní àbí Muslim ní ẹ̀ ní ṣe irúgbọ́n bẹ́yẹn must be lie Ṣé máa ṣe kí ni ẹ̀? ṣe máa ṣoògùn bọ́n. Níbi tí ọ̀rọ̀ Nàìjíríà dé nísìnyí kò sí gbogbo nǹkan tí ìdí tógun bá ṣẹlẹ̀ gbogbo nǹkan tẹ́ bá lè fi ní bíkì ẹ̀ máa lò. ok ṣe Christian ní àbí Muslim sà. Méjèèjì ní mí because láàárín àwọn òbí mi méjèèjì ni wọ́n so mo láti balance ẹ̀ but at the same time tí Nàìjíríà dé dúró ń ṣèkàlẹ̀ ti rí ìrírí ayé dídẹ̀ ìṣẹ̀lẹ̀ báyìí. Bàbá lọ sójú ogun ẹni tó bá dé láti ojú ogun la máa pè lákì kan la máa pè lákì. bẹ́ẹ̀ni ẹ ṣe bàbá. Òye bẹ́ẹ̀ so jẹ́ ká gbóòrò rẹ̀ náà mo tún fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ guest wa tó wà nínú ilé yẹn ẹ ṣe gidi gan but mo ní question kan tí ẹ bá máa ṣe ń sá nínú iṣẹ́ ológun báyìí. no wọn sì ń bẹ̀ mọ́. no mi síbẹ̀. but kò sí bẹ́ẹ̀ ṣe máa wà tán ní àwọn ẹbí títí wọn wọ́dà nípa ẹbí àwọn tọ́jọ́ wà nípò wọ́n lè pè é pé we can start this uprising. We are kicking the can down the road, but ìjọ kan tó máa jọ kan. bẹ́ẹ̀ni Ìjọ kan máa jọ kan. bẹ́ẹ̀ni Wọ́n ti tà wá jáde. Tinubu tó ń sọ̀rọ̀ nípa yẹn nígbà mẹ́tẹ́kù ṣùgbọ́n náà sá lọ. Ṣèbí nígbà tó dé nàbẹ́kù ṣiṣẹ́ sílẹ̀ tó ń lòun pa ló padà wá. Ṣèbí sympathy route ló fi gbé débi tó dé yẹn ṣùgbọ́n lẹ́yìn ló fi ṣe é tó máa ṣe. Ní láti máa padà sẹ́yìn ó ti ṣe é tó máa ṣe ọ̀bẹ jọmọ lọ́wọ́ ọmọ sọ̀pẹ̀nà ọ̀bẹ ti ṣe é tó máa ṣe. Àwọn yóò wa ni mo kàn fẹ́ bẹ̀ wọ́n jọ kán jẹ́ ká rálẹ́ra. ẹ ṣé bàbá mi. That's a good one. mi rò pọ́rọ̀ ẹ̀bẹ̀ ní ilé ìṣá. With the guidelines of people like this. hello sir. People like the church in the house. bàbá mi rò pọ́rọ̀ ẹ̀bẹ̀ lélẹ̀. Yeah. nídìí àti bẹ̀ wọ́n. alàgbà ti là mí lójú lálẹ́ yìí. ẹ sọ kọ́kọ́ sà kábíyèsí màláìkà. mo náà nídìí àti bẹ̀ wọ́n orí ìṣẹ̀ṣe la máa wọ. ẹ ṣe Okay. nítorí pé láyé ìgbà kan sà tó wọ́n bá lọ lóyìnbó tí ò bá wálé ó ṣàní bó ṣe máa ń pè padà wálé. bẹ́ẹ̀ni Bẹ́ẹ̀ni. so mi ronú lọ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ alàgbà yìí wọ́n ṣì mí níyè púpọ̀ lálẹ́ yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dẹ̀ máa sáré ẹ̀ gbogbo àwọn tó bá yẹ kí n sọ fún máa sọ fún àwọn youth wa àtòrí ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí ẹ rí i pé wọ́n máa change orin ṣe yín sà á ní láti bẹ̀yàn ẹni tó máa ń bẹ Ọlọ́run kì í bẹ̀ nìyàn. Wọ́n ti wà mọ́ta ọmọọba wa gbẹrú àwa ọdẹ agbẹrin nílùú Ìyàṣàlẹ̀ ìjọba agbẹrin tí ò níbọn àmàgbégbé tí a máa gbé bàrí àsókè fún mọ́tò láti wọlé ẹgbẹ́ nìyẹn o lẹ́ni tó ní masters méjì láti Nàìjíríà bẹ́ẹ̀ni ọdẹ agbẹrin. master degree ló ń kó padà kiri. mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín sà. Olúwa ṣàmùnà wa á dẹ̀ mú wa débẹ̀ no going back. àmín sà thank you very much sà bye bye sà. Thank you so much. bóyá kí n fún èèyàn kan àbí méjì okay people have been calling the number
but unfortunately because alàgbà yẹn pè direct ni ẹ jọ ẹ tó bá tún máa pè WhatsApp ní kẹ́ pè sí ẹ kálẹ́ bàbá wa àbí ìyá wa. Hello, ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Ó dà pé hold on ma yẹn kan wà níwájú yín ẹjọ́ torí ẹ má bínú sí mi ẹjọ́ hold on. Hello Nigerian caller. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ sà. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú gbogbo gbà. Àjíǹde ọ̀rọ̀ máa jẹ yín o. Àṣẹ. Orúkọ mi a máa jẹ́ Abdulrazak. Yes sir. Láti location 419 ní ìlú Ṣàgámù. Ẹ ṣé sà. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn bàbá wa tó wà níkàlẹ̀ ńbẹ̀. Ẹ ṣé bàbá mi. Ọlọ́run àbáàdù. Ìbéèrè tèmi kàn fẹ́ bí wọ́n ní pé tó bá tó àsìkò kan àbẹ́gbọ́sà. Àgbọ̀ yéké. Ṣé kò ní jẹ́ wípé àwọn ọmọ Yorùbá wa náà ni wọ́n tán wà nínú iṣẹ́ ológun àwọn náà ni wọ́n á kó láti wá kojú wa? Ṣẹ́rí ìbéèrè gidi nìyẹn. Ẹ ó dọ̀sán kí lẹ́sẹ̀ sà alàgbà. Mo gẹ́tì. Mo ní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ológun nígbà kan mo ní tó bá tó àsìkò kan ẹ mọ̀ pé kò sí bí wọ́n ṣe tó bá dìgbà kan iná fún iná òde ojú fojú náà dẹ̀ dé. Ìbéèrè mi wá ní pé ṣé kò ní jẹ́ pé àwọn pípù yẹn kò ń ṣe àwọn èèyàn wa tí wọ́n kù wọ́n sì wà nínú iṣẹ́ ológun àwọn yẹn náà ni wọ́n kó láti wá kojú wa? Ṣẹ́rí ìbéèrè ó yé mi ní agbára Ọlọ́run gbogbo yẹn agbára Ọlọ́run ti ká yẹn. ẹ jẹ́ yín. Ẹ ó dọ̀ náà pé bá. Ṣẹ́rí ìyá tẹ bá gbọ́ lẹ́ẹ̀kan mo sọ kínní kan pé ṣẹ́rí gbogbo àwọn ajagun tá à ń sọ yìí ìyàwó wa ń ṣe ẹni tó ń jagun ọmọ wa ò jagun so kò sẹ́ni tó máa lajú ẹ̀ lẹ̀ kán pàyàwó nǹkan pọ̀ mọ́ kò tásìkò ní bàbá mi tó bá tásìkò ẹ rí i pé olórí adorí ẹ̀ mú kálukú á kún kò sí ni ẹ ní sọ féèyàn kan pé kó máa bọ̀ kó wá pọ̀ mọ́ ìlú ẹ̀ ìgbà yẹn la máa wá kọjú síra wọn pé enough is enough ìyẹn lọ kọ́lẹ̀ jẹ́ rò pé àwọn tó ń wọṣọ ogun ẹ rò pé ìyàwó jẹ wọ́n ẹ mọye tó ń ta báàgì ráìsì sálárì sójà ra báàgì ráìsì méjì owó rẹ̀ yọ kan ẹ ti mọye tó ń gbà bẹ́ẹ̀. so ẹ fi yẹn lẹ̀ bàbá mi kò lè jọra wọn láéláé àní ẹ mọ ọmọ haúsá àbọmọ fúlàní tó bá wà ní àmì tábàdẹ kó bọ̀ kó wá ibẹ̀ níṣẹ̀ṣe ti máa jáde ẹ wo irú bàbá wa Chief Sunday Igboho wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá kán dìde níṣẹ́ kán dìde ní ní choice o a máa padà sílẹ̀. Ok, mo ní ìyá kan ní orí ẹ̀rọ wọ́n fẹ́ béèrè sá. Yes sir. Ó yẹ gbóhùn sókè náà. Yeah, my question to me over that be the other side of the opposite end to be a question to answer. Okay, any so pé ṣé kìí ṣe pé àwọn Yorùbá di tiwa náà ni wọ́n kó wá kojú wa, and I can see that it is very deep in the sense that okay, àwọn tí ṣé àwọn Yorùbá tó mọ ìṣẹ̀ṣẹ̀ and all those things náà ni wọ́n kó wá kojú àwọn ọmọ Yorùbá ti bíbá. Oh, it's very deep. The question is very deep, but the other side of it tèmi fẹ́ béèrè ni wípé ṣé àwọn ọmọ Yorùbá tó wà ní military tó wà ní different forces, either air force or whatever, marine or whatever, so are they actually, if to buy everything by there around to the pay Nigerian government kọjú sí ọmọ Yorùbá láti máa fẹ́ bá wọn jà àbí láti wá fẹ́ ṣe wá níbi, ṣé àwọn forces wa àwọn ọmọ Yorùbá tó wà nílẹ̀ Yorùbá ṣé wọ́n máa defend Yorùbá, máa defend ọmọ Yorùbá ni àbí wọ́n máa kọjú ìjà sí ọmọ Yorùbá? Question mi nìyẹn. Ok, ẹ ṣe wọn á dá yín lóhùn nísìnyí ẹ máa gbọ́ lọ lọ́rọ̀ dọ̀tí náà. Ìbéèrè gidi nìyẹn. Ok, bàbá. Ìyàtọ̀ púpọ̀ lẹ̀ ẹni bá mọ tó ń pè ní tó bá ti gọ́ọ̀lù kan tó ń pè Soviet Union
ìjà tó ń bọ̀ lẹ̀ kì í ṣe àwọn èèyàn ń bọ̀ fẹ́ wá, àwọn arábí ń bọ̀ láti wá máa pa wá ni ṣọ́n ti yín, so wọ́n ń bọ̀ láti wá máa pa wá, so ọmọ Yorùbá tó bá jẹ́ sójà tó jẹ́ Air Force tó wà Navy tó rí i pé Fúlàní ń bọ̀ wá pa àwọn èèyàn, so kò ní kọjú sí ọmọ ìlú ẹ̀ láíláí. Ẹ ti mọ̀ pé most àwọn tó wà ní military náà ti táyà, kò tí ì yé yín mọ̀, ẹ mọ̀ pé wọ́n ti táyà, wọ́n ti fẹ́ lọ, wọ́n kàn ń dúró kí nǹkan kan ṣẹlẹ̀ kékeré báyìí ẹ lọ kọ́lẹ̀. Mi sọ àwọn olè tán wà lókè o, tán jí owó o, àwọn àgbààgbà old military officer àwọn akọ́nà ń jà o, the youth one, so kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ lórí èèyàn wọn ò ní, ṣebí sójà, ṣebí ìyàwó wọn civilian ni, ọmọ wọn civilian ni, tàbí sójà wo ló fẹ́ gbébọn wá pàyàwó àtọmọ ẹ̀? Kò possible mọ́, kò possible rárá, then kò possible. ẹ ṣé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo ní ìbéèrè àwọn méjì tí mo gbé tó wà lójú òpó yìí ni màá gba ìpè wọn gbẹ̀yìn, mi ní gba ìpè tuntun kankan mọ́. Ẹni tí mi máa bá sọ̀rọ̀ lọ́wọ́ lórí kọ́ọ̀lù nísìnyí, mi ní gba ìpè kankan mọ́. 9494 ẹ̀yin ni ó kàn, ẹgbọ́n sókè sà. Ẹ ṣé bàbá mi heritage, Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa o. Àṣẹ. Lateef lórúkọ tèmi láti location 419 iléeṣẹ́. Mo kí àbá wa náà tí a wà lórí ètò pẹ̀lú yín, Ọlọ́run ò ní kúrò ẹ̀mí wọn fún wa, Ọlọ́run ó jẹun ogun lẹ́mí, Ọlọ́run ó sì jẹun gánà jẹun wà láwọn. Gbogbo jẹ́ tí ń sọ látara làgbọ́ inú wa dẹ̀ dùn pẹ̀lú àwọn nǹkan tí a láìsí fún wa. Ìbéèrè tèmi ni pé àwa tá a wà ní Nàìjíríà presently, nílẹ̀ Yorùbá wà lórílẹ̀‐èdè Yorùbá presently, kí ni àwọn gúrùpù la lè belong sí? Actually mi wà ní gúrùpù, mo wà láwọn gúrùpù kan tẹ́lẹ̀ bíi YGY ẹ pé ìgbà tí a kọ́ bẹ̀rẹ̀ bọ́ mo tó máa bèèrè lọ́wọ́ àwọn kan ní gúrùpù yẹn náà pé àwọn wo la lè belong sí, pé a tó máa dé láti jẹ́ pé láti máa bá ṣe lè defend ara wa ahead the program pé kó tó di declaration of the Yorùbá nation. Bàbá, lórí ìbéèrè tẹ béèrè yẹn a ò ní dá yín lóhùn lórí yẹn, ẹ̀yin lè máa wádìí lórúkọ máa jọ ìfara yín, nítorí pé we don't want anybody to infiltrate what we're doing. We have to be very careful about recommending people to join that group or the other one. Thank you very much, sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Láti Amẹ́ríkà, ẹgbọ́n sókè sà. Ẹ ṣeun sà, ẹ kú ètò sà. Orúkọ mi ni Ayọ̀délé Talk Show. Ok, bàbá, báwo ni? Ọ̀gá mi. Àtúnṣọ́gà yín o, bàbá mi gbogbo lẹ́jẹ́ o, alàgbà, ọwọ́ méjì lókè fẹ́ẹ́ kọ́ sí o. Ẹni bàbá mi ò gbà bá lẹ́jẹ́ fún mi sà o. Mo kí dáàdi wa jagunjagun tó wà níbẹ̀ yẹn, àwọn gan ni jagun mólú jagun of Yorùbá là. Wọ́n ti jà káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà. Ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí àtẹ̀yìn olóòtú mi. Mo fi Ọlọ́run ọba tó dá mi, mo fi ṣẹlẹ́rìí. Tí ẹ bá dárúkọ pé ọ̀la ló fẹ́ bẹ̀rẹ̀ rálì nílẹ̀ Yorùbá, gbogbo ọmọ Yorùbá lájáde. Mo fọ Ọlọ́run bá ṣẹlẹ́rìí. Ṣe rí problem tí a ní báyìí, ọ̀dọ̀ àwọn olórí wa ló wà. Àwọn olórí wa ń bẹ̀rù. Títa ríro òun là ń kọlà. Irú preparation wo ni Sri Lanka ní tí gbogbo wọn drop out? Wọ́n ṣe sún Sri Lanka dóògiri, tó sún United Nations dóògiri, bí wọ́n ṣe sún ọmọ Yorùbá dóògiri nìyẹn. Àwọn máa ń bẹ̀rù. Ṣe rí nǹkan tó ń pè ní ọmọlúwàbí òun ló fi à ń jẹ wá báyìí, because most of us we have this extraordinary passion. Òun la fi sọ pé bóyá wọ́n pa wá àbí wọ́n ní pa wá. Ẹ sà, wọn ò lè pa wá. Mélòó ni wọ́n fẹ́ pa? Bẹ́ẹ̀ sì ni wọn ò lè pa wá. Tí ẹ bá ní kí gbogbo ọmọ Yorùbá dìde lẹ́ni ní ọ̀la, ẹ bá ànáàsì ẹ̀ sà, wípé kí gbogbo ọmọ Yorùbá dìde lọ́la kó jáde. Gbogbo ló máa jáde pátápátá. Èmi tí mo ń sọ̀rọ̀ ìmọ̀ pé kó ìkòsó orí prógrámù ẹ̀. 20 bag of rice ni mo ti rà tí mo ti kíìpù sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ ti ra 10 bag of ẹ̀wà tí mo ti kíìpù ẹ̀ sílẹ̀. Àwọn èèyàn dẹ̀ ti wà sọ́jú lóúnjẹ sílẹ̀. Abẹ̀ sí máa fi àwọn èèyàn wà ní títì. Wọ́n ti wá nípa gbalẹ̀ dáadáa, títí mẹ́la ti máa dáná. Ẹ jẹ́ ká mú ẹrù kúrò. Ẹ jẹ́ ká jáde tán. Èyí là ń lóde o, àwọn ọ̀gá là ń lóde o. Ṣé bá ti rí ká jáde á jáde? Ṣé ní gbogbo àwọn tó tẹ̀lé APC?
are not buffoon, they are not mugu, they are just confused. Kọ́mọ kan tó kọ sílé kọ́ lọ wé táwọn náà tó ń tẹ̀lé APC. The same thing àwọn tó ń tẹ̀lé PDP. They are just going there to wait their time. They know what they want. They know what they want. Tí ẹ bá lè ṣe pé ká jáde lọ́la, gbogbo ló máa jáde. Àwọn jáde wà ní diaspora. Àti wọn tá máa gbà wọlé, a máa wọlé. Ẹyin là ń lóde. Ní sọ fún àwọn bàbá, ó ló lè jáde kó sọ pé ká jáde. A máa jáde tán. Àwọn ọmọ wa ti dira. Ìyẹn lẹ́kìnní. Ẹni tó bá sọ pé àwọn èèyàn ò dira, irọ́ ló pa. Gbogbo àwọn pastors tí àwọn mẹ́mbà lọ sábẹ́ wọn, tí wọ́n ṣe pé kọ́ dìbò, ṣé làwọn ọmọ ṣọ́ọ̀ṣì yín wú sí wọn lórí? Owó wa lẹ̀ ń gbà, láti wa lẹ̀ ń gbà, ọ́fù wa lẹ̀ ń gbà. Wọ́n yín wú sí wọn lórí ni. Ẹ jẹ́ kí Yorùbá lè tọ́ jáde. Tí àwọn bàbá mi kọ̀ọ̀kan tí mi dárúkọ wọn kọ́ jáde wò, bóyá àrí tẹ̀lé wọn. Yóò tó máa tẹ̀lé wọn, that's number 1. Number 2, ẹ jọ ṣe níbi tí Jagunmọ́lú tí wọ́n ti analyze what do you call it, ibi tí wọ́n ti pa Abake ẹni tó pa yìí wọ́n máa tọ́ yìnbọn lórí yẹn àti ọ̀rọ̀ nípa ikú Buhari, gbogbo àwọn ibi tó ti analyze wọ̀nyẹn ẹjọ́ bá wa kọ́ sí ẹ padà rí post lálẹ́ yìí a fi gbé wọ́n rí WhatsApp wa ká tó sàkólé tiẹ̀ àjò yìí ṣe Yorùbá nation either live or death we are ready. ẹ ṣe lọ́nà sá mo dúpẹ́ ọ̀sán lórí sísá thank you. ẹ̀yin ará lé ẹ má bínú àní ní àǹfààní láti gba kankan mọ́ ní àṣálẹ́ yìí ẹ̀ bínú sí mi ní nítorí pé ọ̀rọ̀ ọjọ́ kò sólókùn. nǹkan tí mo máa sọ ni pé ní àtòrí ijọ́ mẹ́ta sí ijọ́ mẹ́rin láìpẹ́ láì jìnnà bàbá tó máa padà wá wọ́n tún bá wa sọ̀rọ̀ sílẹ̀ kan nítorí pé àsọsílẹ̀ ọ̀rọ̀ ló jẹ́ ọmọ mi gbẹ́ náà. wọ́n ṣe jí èmi lórí nǹkan kan àbí kejì lálẹ́ yìí ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ni wọ́n máa rí jí pẹ̀lú nǹkan kan tàbí kejì fún kíní yẹn feedback lọ́dọ̀ bàbá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa rí jí tí gbogbo ẹ̀ máa fi dá ní àṣẹ ti Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni sà, a máa rí yín bá o, ojú òní tì yín. Kẹ́ tó máa lọ, ìjẹ́ ní nǹkan kan tẹ́ lè sọ fún wa kẹ́ tó máa lọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn láti ọ̀dọ̀ yín sà. Màá kàn sọ fún àwọn èèyàn ọmọ Yorùbá, ẹ má jẹ́ á sùn, àsìkò ti tó láti gba ilẹ̀ bàbá wa padà lọ́wọ́ àwọn apànìyàn, àwọn ajínipa yìí. Ẹ jẹ́ ká dúró gẹ́gẹ́ bí àwa tó lọ tán lẹ́ẹ̀kan yẹn ṣe sọ, àwọn olórí yẹn wà mẹ́bẹ̀ẹ́ táwọn ò fẹ́ lọ o, ọ̀tẹ̀ má jẹ́ á tẹ̀lé wọn mọ́, ẹ jẹ́ á kúrò lẹ́yìn wọn, ẹ má tẹ̀lé wọn, ẹ gbàgbé owó tó ń fún wọn yìí, ẹ jẹ́ kán dárìn. Ẹ̀yin nígi lẹ́yìn ọgbà, àwọn yúùtù nígi lẹ́yìn ọgbà o, tí ò bá sígi lẹ́yìn ọgbà ó máa wó lulẹ̀ ni, ẹ lọ kọ́lẹ̀, ẹ sá kúrò lẹ́yìn wọn. Mo mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa àdìfẹ́ lòmí, àwọn táwọn sọ̀rọ̀ ẹ jàre wọ́n ti rí tówó ṣe, àwa tá àti ìjẹun, ọ̀pọ̀lọpọ̀ will say something like that, but Ọlọ́run ní jẹ́ kéèyàn jẹ oúnjẹ tó máa rí wàhálà. Ẹ já padà lẹ́yìn àwọn ará bíi ọ̀rọ̀ tí mo lè sọ yẹn olóòtú, ẹ padà kúrò lẹ́yìn wọn. Ẹ wá tán bá rí wa, gbogbo wọn tán rìn kiri tí tá a bá tẹ̀lé wọn, ṣé mo yẹ youth tó lọ sí Adamasingba stadium àbí National Stadium, àwọn youth tán wà bẹ́ẹ̀ tán bá parapọ̀ life máa better. Ẹ jọ̀ọ́ youth, ẹ jẹ́ ká rántí àwọn ọmọ ò lọ school mọ́, a lè lọ sóko mọ́, wọ́n ti pa àwọn àbúrò wa, wọ́n ti rape àwọn ìyá wa, and àwọn olórí ta ní tó yẹ kán ṣe nǹkan wọn ò ṣe anything, a dẹ̀ ń tẹ̀lé wọn lẹ́yìn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á padà. Olóòtú, ìmọ̀ràn tí mo lè bá àwọn youth nìyẹn. Ẹ ṣé gan bàbá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe bá gbà yín ní ìmọ̀ràn yẹn. Máa fi yín lẹ̀ kí ẹ máa lọ, tí ó bá di ọ̀la ní agbára Ọlọ́run máa pè yín ní ẹ̀yìn sìn kí a lè sọ bí a ṣe máa máàpù strategy wa tí a fi máa jẹ́ kí àwọn ọ̀dọ́ yìí kó wọlé, nítorí pé gbogbo nǹkan tó bá gbà náà ni a máa fún ní àṣẹ ti Elédùmarè. Ẹ ṣé gan bàbá, mo dúpẹ́ o. Àjíǹde ara máa jẹ́ ní gbogbo gbà o. God bless sir. In the last hour, I've been talking to my general, one of my brother,
who knows a lot about what is going on and who has given us a lot of advice. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìbẹ̀rẹ̀ ètò, mo ní orílẹ̀-èdè Yorùbá ní ọ̀pọ̀ súnkàn, iṣẹ́ anybody ló kàn. Yorùbá gangan nìkan ti súnkàn nísìnyí. Yorùbá nation ni a fẹ́, Yorùbá nation no going back. Nítorí pé bí mo ṣe rí mi dáadáa ṣá, bí mo ṣe rí yìí, bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí, bẹ́ẹ̀ ni ilẹ̀ Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn òdẹ fẹ́ wà nílùú tó doríkodò báyìí mọ́. Àbọ̀rọ̀ mi ò yé yín, a fẹ́ wà properly, kì í ṣe ká doríkodò. Nítorí pé gbogbo nǹkan tí ò bá dáa, nǹkan tí ò dáa kò dáa náà ni. Nílẹ̀ ìlú Yorùbá a kì í doríkodò. Ṣùgbọ́n Nàìjíríà ló mú gbogbo wa, gbogbo ilẹ̀ Nàìjíríà fi doríkodò báyìí. Tí kò ké bí eku, tẹ́yẹ ò ké bí ẹyẹ mọ́. Nítorí ìdí èyí, ohun tó bá gbà la máa fún, a gbọ́dọ̀ dúró déédéé báyìí. Kọ́rọ̀ wáyé doríkodò mọ́. Ní àṣẹ ti Elédùmarè, láìpẹ́ láì jìnnà, àrí ọ̀nà àbáyọ. Ẹ̀yin tí ẹ ní pé kí wọ́n declare, we're waiting for signal from God. Nítorí pé Ọlọ́run ló máa fún wa ní signal yẹn. A ti ń retí kí Ọlọ́run kó fún wa ní signal yẹn. Ó dẹ̀ dá mi lójú pé Ọlọ́run wá fún wa ní signal yẹn. Ẹ̀yin tẹ̀ ṣe ń wọlé tí ẹ bá ti wo nǹkan tí mo lè gbà yín nímọ̀ràn jù ni pé ẹ lọ wò láti ẹ̀yìn. Kẹ́ ẹ wò dáadáa. Ọ̀nkúrò tì mí, mi ò gbà pé mọ́, ẹ má bínú sí mi. Ẹ kọ̀ wọ́ lómi. Ẹ̀yin tí ẹ bá wo ètò yẹn láti bẹ̀rẹ̀, ẹ lọ wò ó. Àwọn ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé fún ara yín, ẹ gbé. God signal yẹn ni pé Ọlọ́run ti sọ bóun ṣe máa ṣe fún wa. Nítorí pé kò ní dàrú púpọ̀ nílẹ̀ wa. Fìrìfìrí ẹ̀ la máa kó. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ. Ọ̀dọ̀ wọn Ọlọ́run ló ti máa dàrú. Wọ́n dẹ̀ máa dàrú. Àwọn fúnra wọn náà ni. Àwọn fúnra wọn ló máa dàrú. Àwa kọ́ la máa dàrú. Tí wọ́n bá dàrú yẹn la máa capitalize lórí. Ó dẹ̀ máa dàrú. Kò sẹ́ni tó lè ṣe kó má dàrú. Ọlọ́run ti ló máa dàrú. Ó dẹ̀ máa dàrú ni. Kò sí nǹkan tí Jupiter kankan nínú gbogbo wa lè ṣe sí. Ó máa dàrú ṣáá ni. Ìwọ́n kó tó dípò dàrú, ilé ayé tiwa ò ní dàrú o. Ọ̀nà wa ò ní dàrú o. Gbogbo ìgbẹ́kẹ̀lé wa kò ní lọ lọ́wọ́ òfo. Mo fi ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ yín, gbogbo nǹkan tó bá yẹ kẹ́ ẹ ṣe sára yín, ẹ gbìyànjú ẹ̀. Ní tẹ́ bá lè ṣe fáwọn ẹbí yín, ẹ gbìyànjú ẹ̀. Ẹ má fold ọwọ́ o. Ẹ má fold ọwọ́ o. Yoruba Central account is there. If you have the capability, please don't forget it. Òmìnira Yoruba account is there. If you have the capability, don't forget it. Whatever you can do, support. Buy a t-shirt, buy it for others. Don't just buy a t-shirt for yourself. Buy for others. It creates awareness. Awareness goes a long way. Olórí gbogbo ẹ̀ ní ìlera lọ́rọ̀. Kí ni mo pè é? Ìlera lọ́rọ̀. Nígbà tí ilẹ̀ Yorùbá dá dé, àárín wà ní dìbò láìsàn. Nígbà tí ilẹ̀ Yorùbá bá dé, àní fi àìsàn lùgbà ní ilẹ̀ Yorùbá. At Abba Remedy, we have so many remedies that can make your life easy, that can prolong your life, that can give you good health, that can make sure all the pension you've been paying in the diaspora, you can spend it. You can share some pension títí nígbà tí màá jẹ pension yẹn kó wá di pé ẹni ẹgbẹ́ mi. So, the numbers of the rep, your local rep, is what is going on underneath. Now, call the one closer to you. If you cannot find one closer to you, call me. In most cases, if you call me before 4 o'clock, I might not be able to answer your call. In most cases, you have to call me between 4 and 5. That's the window. Then after 5, 6, I will be sleeping so that I can wake up and talk later on.
It's a shame I have to do so much. But it's not a shame because I know pé tílẹ̀ Yorùbá bá dúró, orílẹ̀-èdè Yorùbá bá dé, tí Yorùbá sovereignty bá dúró gidigba, ìbùkún ni ó máa jẹ́ fún gbogbo wa o. Àmì àṣẹ Èdùmàrè. Títí di ọjọ́ mìíràn, ọjọ́ rẹ̀ tí ẹ ó tún rí mi tí ń jáde lójijì pop out boom lórí channel yìí. Èmi ní tẹ́yìn tòótọ́, heritage ni gbogbo èèyàn mọ̀ mí sí. Before you go, please, let's try and get a like on this program to about 150. At the moment, it's 89. Àbí ẹ like nǹkan tá a ṣe ní. Kíní ìbóyá kò dùn mọ́ yín nú. Tó bá dùn yín mọ́ yín nú, then give it a like, give it a thumb up. Tí ó bá dẹ̀ dùn mọ́ yín nú náà, give it a thumb down. Let's see if we can get it up to 150. We're 370 something. At the time, we're about 400. Tí ẹ bá kí n ṣe àmì, tí kì í ṣe pé ọlọ́tẹ̀ ni àwọn tó wà lórí ètò yìí, you must be able to like it. Because the more you like it, the more it will be suggested to others so that the others can see it. Thank you for being truthful. And to dislike it, thank you for being truthful. So the only thing we can do is to make sure more people listen to this man. And how can more people listen to him? If you like it, more people might get the chance to see it. Ọlọ́run yóò dúró ti gbogbo wa o. Ojú òde ni tiwa ní àṣẹ ti Elédùmarè. Mo kí yín lọ́kùnrin, mo kí yín lóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbà. Gbogbo tá a bá ń ṣe, Ọlọ́run yóò máa Hello. Okay. If you share it, it's not that you're putting money in my pocket. You're just helping Yoruba Nation. And maybe you help me to grow my channel as well. The more you share, the more this channel will grow. So, but the only thing I will say is that try your best. Share it so that others can actually benefit from what we've done tonight. Nítorí pé ìtanilólogó tó pọ̀ ló máa jẹ́. The more people that view it, the more people that hear from this man, the better it's going to be for every one of us. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ojú òní tì yín. Títí di ọjọ́ mi, ọjọ́ rẹ̀ tí ẹ tún pàdé mi lórí ètò. Ẹ má gbàgbé nọ́mbà Abaremeri tó kọjá. T-shirt, buy T-shirt for others. Print T-shirt. If you can't buy, you can print it. You can print it. If you cannot buy, you can print. Go to your local shop, let them print it for you. If you don't want to buy from me. But what's the point? Ọlọ́run á gbàdúrà wa. Ó dàárọ̀ o, láyọ̀ la máa jí. Àsùnjí ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa jẹ́ ní àṣẹ ti Elédùmarè. Ká sùn láyọ̀, ká jí sí ìṣẹ́gun àlàáfíà. Ó dàbọ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ Yorùbá. Àwa ni Ògo Adúláwọ̀. Fire.
jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ òdàdìdé bọ́ sípò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Heritage ti dé. Aba Remedy ló sọ pé àìsàn ní ṣe wá. Ṣọ́múròrò àwọn ká pẹ̀lú ẹ̀dá o. Orí fífọ́ ò dáa. Máa ń pa wá ó ṣe kókó fọ́mọkùnrin. Diabetes ò dáa. Rúmọ́lẹ́gùn ò dára káyé má bá wọn jà o. àbí o kàlàfíà wo máa ti fíafíà o. ilé iṣẹ́ Aba Remedy ṣe ń fọn rẹ̀ pé ká tọ́jú ara wa pẹ̀lú àwọn oògùn ìbílẹ̀ tiwantiwa. egbògi ilẹ̀ Yorùbá pọ́nbélé tó ń ṣiṣẹ́ fáwọn onírúurú àìsàn bíi ẹ̀jẹ̀ ríru high blood pressure ìtọ̀ ṣúgà diabetes ẹ̀fọ́rí túlù migraine àwọ̀ká arthritis nárùn body injin ṣọmúlọ́rọ̀ àtẹ̀dá tó dààmú àwọn obìnrin Yorùbá natural Aba Remedy ló lè yanjú ẹ̀. manpower ọkùnrin làdá tó ń fáwọn ọkùnrin lágbára láti ṣojú ṣe wọn lọ́dọ̀ àwọn aya wọn. ọ̀sẹ̀ àánú náà wà Mercy Soap fún gbogbo ẹni tó fẹ́ràn àánú gbà. Aba Remedy láti lè ṣe Heritage TV London. ẹ lè rí àláwọn àdírẹ́sì tó ń kọjá lójú wòran yìí tàbí kẹ́ ẹ pè nọ́mbà yìí +44 777 8957 893. lè ṣe Heritage TV London ló ń pariwo wípé àìsàn àtàrùn onífàgbọ́ ara wa ṣe bùgbé o. Rúmọ́lẹ́gùn ò dára káyé má bá wọn jà o. Heritage TV. La 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 la. Heritage TV. Everybody in London, have you heard that Heritage Television has come up with something new? All your functions and celebrations can now be multi-camera live stream that was only reserved for the rich and famous. Having a function in London can be viewed clean and clear immediately from any part of the world. Trust Heritage TV to give you a better reach. Heritage Television also does photography that will make you the envy of all your friends and family. Heritage Television is the best. All your functions like birthdays, funerals, weddings, church anniversaries or harvest. Heritage Television is the master. We are in the heart of London with an ultra-modern equipped studio. You can call us on 020-800-46100 or email us info@heritagetv.co.uk or mobile 0734 1234 560. Heritage Television will do you proud.